dúpẹ́ fún yìí. ومن شهد منكم الشهر فليصمه. Ọlọ́run tá a dúpẹ́ fún yìí òun ló sọ nínú constitution tí àwọn mùsùlùmí ń lò wípé ẹni tí òun bá gbà láàyè nínú yín láti lè ṣe yíká oṣù yìí láti fojú rí oṣù yìí dandan ní láti gbàwé náà. وعلى رسوله الأعظم صلواته وسلامه. Ìkẹ́ Ọlọ́run ọ̀nà Ọlọ́run kó máa bá ànábì rẹ̀ ẹni tí fi ń lóore jù tí fi ń lọ́lá ju gbogbo ànábì tó gbé kékeré. القائل في بادئ الإسر الشريف. Ànábì ti sọ báyìí nínú àwọn apákan ọ̀rọ̀ rẹ̀ tó fi ní jù báyìí wípé. الصوم أمانة. Pé dájúdájú tí wọ́n pè ní àwẹ̀ tàfi pamọ́ ní lábọ́ọ̀lù Ọlọ́run fún gbogbo àwọn ẹ̀dá rẹ̀. كل واحد أمانته. Ó wá jẹ́ dandan fúnikálukú wa láti lè bá àwọn aṣọ láfi pamọ́ lọ́nà fún fúnikálukú wa lọ́wọ́. وعلى آله وأصحابه وكل من تبع مسلكه تلك الصلوات والسلام. Ìkẹ́ àti ìkẹta ọ̀tọ̀rọ̀ fún àdínẹ́bì yìí àbèrè lẹ́ẹ̀kan náà lọ́dọ̀ Ọlọ́run fún gbogbo àwọn aráalé rẹ̀ àtàwọn sàábé rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n ń tẹ̀lé ojú ọ̀nà tálẹ́bí lásìlẹ̀. رضوان الله دوما على أهل الله كافة. Ìyọ́nú Ọlọ́run ní gbogbo ìgbà kó máa bá gbogbo àwọn aráalé Ọlọ́run láti yẹ ìkẹ́kẹ́ lẹ̀. وعلى راسهم المصباح المنير لنفسه ونفعه. Láyé gbogbo rẹ̀ àwa ń bẹ lọ́hùn ìyọ́nú Ọlọ́run gbogbo ìgbà fún àfáńlá ni ẹni tí Ọlọ́run bá ṣe ní ìmọ́lẹ̀ ńláńlá tí ń tàn mọ́lẹ̀ fún ara rẹ̀ tí tó ń tàn mọ́lẹ̀ fún omi náà. حتى أفاد منه الأقاص والأعداء. Kódà gbogbo àwọn èèyàn tó wà nítòsí gbogbo àwọn èèyàn tó wà ní tìǹà gbogbo wọn náà ni wọ́n ń ṣàǹfààní látara ìmọ́lẹ̀ ẹni Ọlọ́run yìí. وهو الذي جمع الله له فضل العبوة والتربوية. Bàbá àgbàlagbà tá a ṣàdúrà fún yìí àwọn náà làwọn ọmọ sọ gbogbo ìgbà pé Ọlọ́run da ọlá méjì papọ̀ sọ́dọ̀ wọn látọ̀dọ̀ tàwọn àti ìṣáná. Bàbá àgbàlagbà ni wọ́n tí ò sẹ́ni tá a lè fi wé nínú wọn. Ọlọ́run kí á yọ̀ bá pẹ́ ìṣèjọba bàbá ọlọ́run wọn tó gbogbo ìgbà. Àwọn gẹ́gẹ́ bí bàbá wọn àtọ̀pọ̀lọpọ̀ àdáfẹ́ ara. أو تحية خاصة Bàbá wa ní إلى أهله أو أسرته أو جماعته أو أتباعه. bàbá ní kíkí ẹ̀ṣà àwọn dájú rẹ̀ kọ́ gbogbo wa látọ̀dọ̀ àwọn ọmọ bàbá sọ́dọ̀ àwọn ìyàwó bàbá sọ́dọ̀ ẹbí bàbá sọ́dọ̀ jẹ̀mọ́ bàbá sọ́dọ̀ ọmọdéwò bàbá sọ́dọ̀ gbogbo mùrídìí bàbá. والله سبحانه وتعالى نسأل لنا إطالة العمر والعافية. Àwọn bàbá wa ń béèrè wọ́n tọ́ lọ́dọ̀ ọlọ́pẹ́ gbogbo wa pátá ọlọ́mọṣẹ́ àjẹjẹ́ ni wọ́n kù lójú ọ̀nà dáadáa tá a wà yìí. Ní òní gẹ́gẹ́ bí ó ṣe yẹ pé tí ọmọ àgbàbí bá ṣàdọ̀káwà ní ó gbọ́dọ̀ ṣe kàrẹ́. Abẹ́rẹ́ sí ti òní níbi tí a ti gbówó ní àná lẹ́yìn tí ìyọ̀ǹda ti wá láti ibi tí ó ga níbi tó ga níbi tó ga. Ibi gíga àkọ́kọ́ náà ní láti ọ̀dọ̀ Ọlọ́run. Ibi gíga èjèèjì láti ọ̀dọ̀ Ànábì. Ibi gíga ló fún àtẹ̀lé wọn ní sí àdúrà gbogbo àwọn ẹni Ọlọ́run tí àdúrà wọn láṣẹ rábì wá mú gbogbo ìrúsí jẹ́ dáadáa jáde láti inú àdúrà láti ṣẹ́kùn àmàdàrà bí àṣẹ òun wá bọ́ sí ọ̀dọ̀ àbífà. Gẹ́gẹ́ bá ṣe wíwà níbi ìwádìí ló ṣáájú kí ìpàkọ́ tó tẹ̀lé. Nínú ọ̀rọ̀ Yorùbá máa ma pe àwọn kan ní ìfanú. Báwọn Yorùbá bá wí bẹ́ẹ̀ wọ́n ní ìdí tí wọ́n torí ẹ̀ wí bẹ́ẹ̀. Ọ̀rọ̀ máa dá lórí àbílẹ̀ yóò máa dá lórí àkọ́bí. Àwọn méjèèjì yẹn máa ń sábà fẹ́ dákun. Ọlọ́run ọba tí ò wá lẹ́ ní
ìtàwé lórí àwọn wa adágún ìtàwé yìí tó ṣe é ṣe kó ṣe pé gbogbo àwa tí a máa ọ̀pẹ́ tí bọ́sà tó bá bàjẹ́ ló má ṣe ń gbà mí kó sì lè mọṣẹ́ nílò lálẹ́ lọ kódà wọn bá gbọ́dà kò ní rí correction sí wọn bá gba fourth half kò lè má rí correction sí wọn nígbà tí bọ́sà kò wá bàjẹ́ ọ̀pẹ́ tó bá ti sá ilé ìrìlẹ̀ ẹ̀dọ́rẹ́sà first stage àti ẹ̀dọ́rẹ́sà last stage àwọn méjèèjì yẹn náà lọ lè nǹkan ṣe púpọ̀ àṣàlẹ̀ ifá lè nǹkan ṣe púpọ̀ ẹni tó sá first stage ẹni tó sá first stage ifá gba eré ẹgbà mi kò sí eré bẹ́ẹ̀ ní sáré ẹgbẹ́ ìṣe mọ́ so first stage wá first stage ní ìgbẹ́ tó ṣe pé kò kéré sàmọ́ ìjábọ̀ lọ́wọ́ rẹ̀ nígbà tí wàá jábọ̀ lọ́wọ́ ọlọ́wọ́ ò ní kí jábọ̀ kí àtẹ́gbà tó wọ́n fẹ́ máa dà dé mú ìdí tó jábọ̀ lẹ́yìn àwọn ọ̀rẹ́ tí wàá jábọ̀ first stage yóò padà kó fẹ́ lè mú lẹ́yìn ní o ẹ̀jẹ̀ ká lọ́rọ̀ mú ló ẹ̀jẹ̀ àdájọ́ ọlọ́wọ́ ní kó jẹ́ pé ìjókòó àwọn onímọ̀ dáwà tí wọ́n sì gbàgbọ́ yé ju ẹni tí ń mú ìgbà lọ àti láti ọ̀dọ̀ àdébà kejì àṣẹ láti ọ̀dọ̀ àdébà kejì bẹ́ẹ̀ mo fi níjó ní ìpè tó bá ní kọ́ka ní tẹ̀lẹ́tìbù tó bá ṣe ní tẹ̀lẹ́tìbù wòlé ní ìmọ̀sí nọ́mbà 5 tó bá wá ṣe ní tẹ̀lẹ́tìbù tí ó tún abáwọlé ẹ̀dá kùnjọ ọlọ́wọ́ àṣìṣẹ́wá lónìí o àwọn tó wá ṣe ní tẹ̀lẹ́tìbù kejì ní ìmọ̀sí nọ́mbà 3 nọ́mbà tí o ṣe ní ìrọ̀lẹ́ nọ́mbà méjèèjì tí mo ṣe fún un. tó bá ṣe níta tí mo pè ní ilé ọmọ tíṣẹ́ rádiò mi ìmọ̀sẹ̀ nọ́mbà 5 ní ìdílé. tó bá tó bá ṣe ní ti ìjọsẹ̀ ikọ́ ètò ọ̀sẹ̀ nọ́mbà 3 ọ̀dọ̀ nọ́mbà ní méjèèjì òyìnbó ó sì yé àdéhìfà torí nǹkan tó dáa ni kí ẹni tó yàgò ní ẹni tí bàbá lè dá sọ̀rọ̀ abájúbà alhamdulilayi rabbil alamin bákan bí wàá ti di ẹni tí bàbá lè dá sọ̀rọ̀ wàhálà ní ẹbí yẹn ti dààmú ọ̀rẹ́ ti àwọn ti dààmú mo wá fi ó mo fi ń kí ọba yẹn ẹnì kan máa ń rán mi létí ayé kò mọ̀ pé mo ti ń rí ó lè ní fi kí ọba ti fẹ́ lòkó inú tó bá sì ti rí àwọn ọba láyé tí wọ́n náà láti kú rẹ̀ kẹrẹ báyìí inú wọn lò ní mo wá fi ó mo fi ń kí ọba òun á rán mi létí àwọn ayé ìsìnkú nínú ìkọ̀kọ̀ tí mo ká mi lágbo àfà bẹ́ẹ̀ ìbá ti fẹ́ ṣe wá èmi tó lọ yìí èmi mọ́ tí ń wí inú kábíyèsí òun ju kẹlẹ̀ sí ìwọ́ wá rán mi létí àwọn ayé àfà ìwé ìbá ti fẹ́ ṣe wá àti ti ní ẹ̀sán tẹ́lẹ̀ sọ yìí torí ó àti ayé ní ti ilé àwọn ọba tàbí ìlú lè tún àwọn ọmọ bẹ ó ló bẹ̀rẹ̀ orúkọ wọn ní ti ilé wọn ìfẹ́ ìdílé tiwa ìdílé ti ilé olórí bẹ́ẹ̀ àwọn ọmọ máa ń bẹ ní ti ilé wọn ayé ló bẹ̀rẹ̀ níbo wá rán mi létí ayé bá wà lè sọ ayé tó bá wà lè di èkó fún ọba tó bẹ nínú òkú tó wá rán mi létí nǹkan tí ó kàn mí tó bó ṣe rí nìyẹn àwọn iye tí a lè éèmì àlefa decision náà mú nìyẹn báwo lè jẹ́ ká tó náà mọ̀ tó fọ́ọ̀lù sí jẹ́ ká bẹ̀rẹ̀ tọ̀ sí rí. àwọn ọmọ ilẹ̀ iná ṣe fún wa ní àṣẹ bákan kristi àṣà ti mílíọ̀tì wà bá sọ̀rọ̀ nínú. àwọn ọmọ ilẹ̀ iná ṣe ìtọ́jú rọ̀bì. àṣà ti mílíọ̀tì. túmọ̀ ní yorùbá bá lẹ́yìn àgbà ìgbéga bẹ̀rẹ̀ lọ́dọ̀ àlefa lẹ́yìn ìgbà tí a ti wáṣọ látọ̀dọ̀ ọlọ́run látẹnu àlefa àtìgbà gbólóhùn pé bẹ̀rẹ̀ látẹnu àlefa. فوجد عبدا من عبادنا آتيناه
ní
wọ́n bẹ̀rẹ̀ wá pẹ̀lú yín ní bẹ̀rẹ̀. Alifu tí ó wáyé pé alifu tí wọ́n fi ń ta ní jí ni. Alifu tí wọ́n fi ń ta ní jí ni. Bẹ́ẹ̀ni mo gbàgbé kọ̀ wá ní. Àrùn wọ̀. Káàkiri àṣà ọ̀nà ẹ̀yin wà máa fàyà. Ẹ̀yin wà máa bẹ̀rù wọn bí. Ibi ni a ti lọ ní àná lórí ọ̀rọ̀ ànábì Muhammad. Wájá sí ọ̀rọ̀ Bàdìkísù ọ̀rọ̀ ànábì Sùlẹ̀mánà. Àmọ́ àsọ díẹ̀ torí odidi ọ̀rọ̀ ni. Bàbá mi kà bẹ̀rẹ̀ sí ní máa sọ kí ni dọ̀háàkù wí, kí ni sáàkù wí nínú àwọn ọ̀pọ̀ tàn láyé àwọn dọ̀háàkù mẹ́mẹ́. Bàbá wa ní kà bẹ̀rẹ̀ sí ní máa sọ kí ni nǹkan kan wí, kí ni nǹkan kan wí nínú wọn. Yóò fẹ́ gbà gbogbo àṣẹ. Ibi tá a ti lọ nínú ọ̀rọ̀ òun ni káwọn èèyàn kọ́kọ́ lè ìrẹsì ọ̀rọ̀ wípé ìsìláàmù ẹ̀sìn tẹ́rọ́rìsìmù kọ̀ọ̀kan kọ́ máa fetí sí ibi ìsìláàmù òun ni abájẹ́bẹ̀ ní àná. Orúkọ àwọn tó bá fi tẹ́rọ́rìsì tó bá fi ti sára ìsìláàmù látòrí lọ ká sọ fún pé sọkúsọ ni wọ́n sọ. Kò sí ogun kan tí mùsùlùmí jà tọ́ wá tiẹ̀ tí ó wáyé pé mùsùlùmí ló jẹ̀bi. Gbogbo ohun tó níbi ìjà pátápátá àti káwọn sáré jà lẹ́yìn rẹ̀ tábà lọ sí wá nílẹ̀ á ní pé kí n ṣe pé mùsùlùmí ló jẹ̀. Ṣé wo àwọn àkídà àwọn tí wọ́n jẹ́ tẹ́rọ́rìsì kó yàtọ̀ gedegbe sí àkídà ìsìlámù. Tábà lọ́wọ́ bìbí tábà lọ́wọ́ kọ́ tí àwọn pírísìpù gbogbo àwọn ẹni tí wọ́n ṣe tẹ́rọ́rìsì láyé á ní pé àtọ̀ sí pírísìpù ti ìsìlámù wá pátá. Kò jọra wọn rárá. Kẹ́ni kan wá máa ní ẹ̀sìn ìjà léde wàhálà lọ́la ní ìsìlámù fi bẹ̀rẹ̀ lórí òwe náà. Ìwọ́n ní pípé wá ní ilé ọ̀pọ̀ ìsìlámù náà sí ìmọ̀lẹ́. Gbogbo ànábì ọlọ́run ọba pátápátá ànábì wa káàkiri ni wọn. Àmọ́ ló bá nídìí ká fi nǹkan jọ nǹkan kọ́rọ̀ ó lè bá ayé ní olùdọ́dọ́ ká fi jọra wọn. Òun ló fà tí a fi lọ sí ọ̀rọ̀ ànábì Sùlẹ̀mánà. Ìgbẹ́ ìṣọ́wá ní òun rí ní àkọọ́lẹ̀. Ìgbẹ́ òdìdí ọdún kan o. Ní Sùlẹ̀mánà fi ṣe wá sí fáwọn ìjọ kọ́kọ́ tó bá wọn jà kó sọ. Òdìdí ọdún mẹ́ta o. Ní Sùlẹ̀mánà fi ń sá kódókódó fáwọn èèyàn. Ibẹ̀ ẹ̀ bá yẹ kí ìjà ẹ̀kọ́rọ̀ yóò dìjà. Ẹ bá yẹ kọ́rọ̀ yóò dìjà. Ẹ bá nàbì tètè kẹ́ni ọmọ sọ́dọ̀ ọmọ tó bá wà. Ànábì wa ń bẹ fún ní ti ogójì ọdún. Ogójì ọdún ni ó tó mọ́ra rẹ̀ láti ọlọ́run. Ànábì wa ń sá kí nǹkan má bàjẹ́ kí nǹkan má bàjẹ́. Ànábì náà èké gbogbo ẹni tó kù bá fi ọwọ́ òun pa tó bá fi ìdá òun pa kò sí àlẹ́ àjọ ọmọ náà. Àdájú mọ̀ pé gbogbo ẹni tó bá tó wá kú láti fi ìdá àwọn ọmọ náà rí. Ànábì ò sì fẹ́ káwọn èèyàn wọ̀ ní. Àdájú yàrá àti kò fẹ́ kẹ́kẹ́ kẹ́kẹ́ wọn náà. Ànábì sì fẹ́ káwọn èèyàn wọ̀ náà ó ti ta kó nà bí yorùbá àmàdá Ànábì jẹ́. Àdájú ní àdájú yàrá àti ó ti ta ko ọmọ ìpínlẹ̀ àdájú àdájú bá ti fẹ́ káwọn yẹn máa wọ́n fún náà. Àwọn àtàlẹ́ àdàbí Ànábì jẹ́. Àbí kò yé. Ànábì wa ń sá kí ni o má ṣẹlẹ̀ kí ni o má ṣẹlẹ̀. Àìmọye ìgbà ni àwọn sábẹ́ tó bínú gbà mí bẹ́ẹ̀ á. Kí ló fi ń burú tó ìjọ tí Ànábì ní òun dáadáa wípé àwọn wọ Mọ́kà. Nígbà wọn wá fẹ́ wọ Mọ́kà tí àwọn kèfèrí wá gbé jà pàdé wọn. Táàbí wa sọ fún àwọn sábẹ́ pé kékeré ká padà. Kódà ní tó dé àbúrò ẹbí ní lọ́sọ̀ pé àwọn ẹgbẹ́ ìwọ̀n tó kàn. Sábẹ́ kẹrọ. Nígbà ọlọ́wọ́n bá fi hàn mí lọ́lọ́wọ́n bá sọ tó fi hàn mí ní pé àwọlé kò sí jà. Ní ìdí tí mú jà dání yìí ó ìgbà tó lọ náà wọlé kọ́ ni. Aṣáájú mélòó lọ rí tí ó jẹ́ rú bẹ́ẹ̀. Ó lè ṣe é ṣe kó jẹ́ pé bóyá ó lè má jẹ́ ìdílé ìgbẹ́jọ́ mi. Ọba mọ̀ pé Ànábì ò ju ẹ̀jẹ̀ kankan. Ní ọ̀rọ̀ ọjọ́ tí Ànábì dé Mọ̀dínà, ní àwọn nǹkan tó ṣẹlẹ̀ láàrin Ànábì àti Abu Ayyub al-Ansari. Adémáde bẹ́ẹ̀ lónìí, àwọn ọ̀tá bá débẹ̀ náà sọ. Ọwọ́ àwọn ọ̀rọ̀ aṣáájú wo Ànábì jẹ́? Má ti jẹ́ ká lọ bẹ̀rù. Jẹ́ ká kọ́kọ́
jíṣẹ́ kí ni mẹ́fẹ̀ ní sàwárí jù. هذه القضية فيها ضبط مال وأموال. ọwọ́ àkàtúndé pẹ̀lú. هذه القضية kọ̀díyà tí Sùlẹ̀mánù máa ń lò yìí òun la fẹ́ yanjú. فيها ضبط àbàtẹ afárabalẹ̀ sí ọ̀. ẹ̀kọ́ náà kọ́ ọ fẹ́ dàbí àwọn ilé ẹ̀kọ́ náà ni. ẹ̀kọ́ náà kọ́. هذه القضية ẹ̀rùjà bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ náà kọ́. sọ́ni ká lóko wọ́n bá ní káwọn owó sọ̀tàn fún ọ. ó ti pẹ́. arábìnrin kọ̀díyà tí Sùlẹ̀mánù ń lò yìí àwọn èèyàn lè má mọ̀ tún mọ̀ ẹ̀ kì í ṣe ti ìjìbárí. àmọ́ ó ní ọ̀nà tí Ọlọ́run bá ní kí ànájọ́ Ọlọ́run bá pàtó fi jíṣẹ́. kì í ṣe bá ànájọ́ Sùlẹ̀mánù tẹ̀lé ní burúkú. kì í ṣe bá ànájọ́ Sùlẹ̀mánù jẹ́ oníkólekóle nàbí sọ. kì í ṣe bá ànájọ́ Sùlẹ̀mánù lè ṣe ìjàkíjà kiri. bí Ọlọ́run bá rán òjíṣẹ́ kan níṣẹ́ tí ó bá báyìí gbà lẹ́nu. àwọn kankan bẹ ká sọ nínú ọ̀rọ̀ àkọ́nù Sùlẹ̀mánù lọ́kọ̀ ní kọ́ra tó Sùlẹ̀mánù àkọ́là ń sọ ní ọ̀rọ̀ rẹ̀ kọ́là ń sọ àmọ́ máa sọ díẹ̀ láti bàbá ti nà dá láti bàbá ti nà dá ẹ kọ́kọ́ gbà yẹn dáadáa wà nípa ìyájọ́. àgbẹ̀yìn kọ̀díyà tí ànábì Sùlẹ̀mánù ń lò yìí kí ló ṣẹlẹ̀ bí. فيها ضبط مال àti wọ́n sọ bí ohun rẹ̀ bá ṣe rí láti lo máìkì. فيها ọgbọ́n sí tóun rẹ̀ bá ṣe rí lọ́ọ́ ṣe lo máìkì. غسل مال olóòtú ẹlòmíì gbẹ ó ní ìdìbò bẹnu sí máìkì báyìí bí oríṣiríṣi ohun ló ń bẹ ó ti yẹ. فيها nínú ìdájọ́ tí Sùlẹ̀mánù ń lò yẹ àwọn tí ń bẹ́ẹ̀ sẹ́ májà pẹ́. غسل مال وأموال. akọ́ni Sùlẹ̀mánù máa lo ìdájọ́ ọbẹ̀ bá ní ọ̀la rẹ̀ owó lẹ́yìn kí ló pẹ̀lú yìí fi jíṣẹ́. ìmúdẹ́ bá ní sọ́ọ̀mọ̀ wípé kò dé ní ìpínlẹ̀ bàbá nọ́mbà mi náà tó bá gbé tìkù tó dáa. bẹ́ẹ̀ ni mo dàbí ọkàn tí ń lọ bí kan tó mú àgbàgbẹ́ tìkù yìí ní pé kó o fi mọ́tò rẹ̀ tó dáa yẹn pé mi. àbẹ̀lẹ̀ tìkù yìí wá ní kó gbé mi lọ́nà káwọn èèyàn ní bá gbé bóyá wà náà. àbọ̀ wọ̀ Ànábì Sùlẹ̀mánù máa lò dájọ́ bẹ́ẹ̀ bóyá kejì. إنها مسألة مواجهة. Ànábì Sùlẹ̀mánù sì máa lo àwọn mọ́sálà tó jẹ́ ti mọ̀ wá já ìfèsì ẹni gbogbo tó kù pọ̀ jẹ́ bóyá. ألا تعلوا علي. kí ló fà káàkiri Sùlẹ̀mánù ṣe ṣe bẹ́ẹ̀ Ànábì Sùlẹ̀mánù ṣe ní ṣe bẹ́ẹ̀ ẹ̀kọ́ ló ìyàwó ti bàlẹ̀ kí ìṣù ló fà ní sùúrù ẹ̀kọ́ ló ìyàwó ti bàlẹ̀ kí ìṣù ló fà bàlẹ̀ kí ìṣù tá sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ẹgbẹ̀rún méjìlá ọba ní bẹ lábẹ́ àṣẹ rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ṣe jíṣẹ́ fún èèyàn yẹn bọ́ọ̀ tó ṣe jíṣẹ́ fún. الله. so wá àwọn iṣẹ́ tó ń bẹ àwọn ògbọ́dọ̀ wọn ló gbé ẹ̀rọ yìí kó ṣẹlẹ̀ níbi ọ̀rọ̀ bàtí kí ìlú nìyẹn. ọ̀gọ́ ìlú tó fà á nìyẹn ló fi ní gbogbo tó kù pọ̀ jẹ́ lè pa gbogbo ètì. tọ́kọ̀ pa gbogbo yìí tẹ́ ẹ jẹ́ yẹn pàtì. àtún ní mùsùlùmí ẹ̀ẹ́dẹ́gbẹ̀mí tí yóò wá bá mi náà ti gbà àfọ́jọ́ látọ̀dọ̀ níwájú. káyọ̀ ìbájà wí yẹn. وهو يريد منهم الخضوع. ìbájà wí yẹn sọ yẹn. وهو يريد منهم الخضوع والطاعة والانقياد. ẹgbẹ́ ká kékeré torí ọ̀rọ̀ tó pọ̀ bí ọ̀rọ̀ kí kọ́ bá ti wá ní kó yẹ
òun ló fi rọrùn ó ṣe pé ẹyẹ kanakana ló wá kọ́ àwọn ọmọ ádámà níbi wọn ti máa sìnkú ara wọn. ìsìnmẹ́lá yìí ti fẹ́ o ní bá a ṣe ṣì wà láyé ẹyẹ kúndínwúdà ṣe àfàdùn àgbẹ̀ òkọ́bí adẹ́yẹ kúndínwúdà ṣe bẹ̀ láyé ó sì wà láyé ìyẹn ti bá sọ́ọ́ ní gbòòfò ẹ̀. àwọn bí wọ́n sì ti rí ẹyẹ kúndínwúdà alẹ́ rí ní àwọn apá kan ìkan ní Áfíríkà. Asia àti ní Europe kí ló ń jẹ ojúbúdà kí ni ń jẹ bẹ́ẹ̀ tọ́lá mi yẹn ló bẹ yẹ ojúbúdà Sùlẹ̀mánà nìkan ní jẹ ojúbúdà olùkọ́fínì kí n kọ́kọ́ sọ yìí o òṣèlú tẹ̀lé bí ní ìyẹn lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ nígbà wọn lè yẹ ojúbúdà sí ń bẹ láyé mo ní kó o tún dòkó ṣe fẹ́ ojúbúdà ń bẹ láyé mo ní kó o tún dòkó ṣe bọ́ bá tún dòkó ṣe ọ́ láyé nípa wípé ìran kan ní àwọn ẹyẹ ojúdà farabalẹ̀ gbogbo kìíní yẹn akọ́jáde lóòótọ́ àmọ́ bẹ́ẹ̀ kọ́ bá ṣe rí ni nígbà tí gba kékeré máa sọ̀rọ̀ báyìí ẹ̀ máa sọ̀rọ̀ kó ṣe bá ní ti ẹ̀ pé ó ti yé. àti kó ṣe ń wá. èmi ò mọ̀ bóyá ń wá bàbá. àmì ẹyẹ ojúdà orúkọ ọ̀rọ̀ ẹyẹ orúkọ wọn ní ojúdà. Bẹ́ẹ̀ni yóò dà fún ọ. Ẹyẹ ojúdà ẹyẹ ẹ̀ka ni tí ó ní irun lórí báyìí. Ó ní irun ní orí irun rẹ̀ ló dúró gẹ́gẹ́ bí ogbe rẹ̀. Ẹyẹ ojúdà nù. Ẹyẹ ojúdà wà máa ní kọ́lọ̀ bí yẹ́lò báyìí. Bẹ́ẹ̀ sì ni ti Ànábì Sùlẹ̀mánà náà ṣe rí. Ẹyẹ ojúdà ti wá bẹ láyé ti pé òun wá lọ́wọ́ náà ṣe mọ̀. Mo wá sọ láti pé báwo ni ẹyẹ ojúdà ti tọ́ wọ́n Sùlẹ̀mánà. Ibo ni Ànábì Sùlẹ̀mánà ti rí. Má rò pé bẹ́ẹ̀ mo gbàgbé. Báwo ni kí n ná mọ́ ti pàtẹ́ ìlọ sí yáyà yẹn. وورث سليمان داود ní ìyí tó jẹ́ òdòrò ẹ̀yìn àpò létí òun ní pé Ànábì Sùlẹ̀mánà ó dùn bàbá rẹ̀ Ànábì Dáúdà. وقال يا أيها الناس. ẹ̀yìn wípé ìwà ń sọ fáwọn èèyàn nídọ̀kọ̀ wípé kò pé ẹ̀yìn èèyàn. علمنا منطق الطير. jẹ́ kọ́mọ yóò ká kékeré kan bẹ̀ tọ́lá ẹ̀ tó kékeré. ولسليمان ملك الذي لم يؤت أحد مثله. ẹ̀yẹ kọ́ تعلم منطق فإن سليمان تعلم منطق الطير. Ànábì Sùlẹ̀mánà títí lè kọ́ ìsọ̀rọ̀ ẹyẹ ní. Ànábì Sùlẹ̀mánà títí lè kọ́ ìsọ̀rọ̀ ẹyẹ láti máa gbọ́rọ̀ ẹyẹ ọlọ́wọ́ bá wá fi àṣẹ sí. Ànábì Sùlẹ̀mánà jogún bàbá rẹ̀ kò jogún rẹ̀. Ó kú bàbá rẹ̀ kò kó láàbọ̀. Mo ti ń wo àdébà báyìí tó mo sáájú àdébà. Kì í ṣe kó jọ bàbá rẹ̀ sáájú láti ẹ̀ka. Kò ṣe pé ní sọ́kọ̀ nìkan. Má dáhùn ká lè fa mi ilé ìgbà tó dá. Àwọn ọmọ ẹja ní bàbá mi ká. Bí a bá tún bàbá àdìgbà wọn ti jókòó. Yóò mọ ní pé bàbá náà ló jókòó. Àmọ́ kì í ṣe pé wọ́n jọ bàbá ní sọ́kọ̀ nìkan. Ṣé àwọn ọmọ ẹja ní bàbá mi kò dá lò? Nínú àkáyì wọ́n jọ bàbá. Ká sọ̀rọ̀ wọ́n jọ bàbá. Ní mímọ̀ wọ́n jọ bàbá. Ká ṣàpéyìn wọ́n jọ bàbá. Ká kíkọ́ àwọn èèyàn wọ́n jọ bàbá. Ká tọrọ wọ́n jọ bàbá. Ní mímọ̀ wọ́n jọ bàbá. Lẹ́wọ̀n ní àwọn àti àwọn ọmọ tẹ̀lé wọn. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn fúlẹ̀ tó ń tẹ̀lé wa. Àwọn àti bọ́lá wọn yẹ ká wá jọ wọn. Àbàbá ní bọ́lá ń tẹ́ka jọ wọ́n. Bọ́lá ti jọ wọ́n tẹ́lẹ̀. Ọ̀dìmúnà máa ti pọ̀ tọ́ yìí. Àní fàyínà Sùlẹ̀mánà. تعلم منطق الطير. Àní Ànábì Sùlẹ̀mánà lè kọ́ mọ́ntìkọ̀ ọ̀tọ̀ eré. Bẹ́ẹ̀ ni ibẹ̀ ni gbogbo àwọn tó kọ̀ ọmọ mọ́ntìkì àbáṣọ yẹn. Ó lè kọ́ báwo ni ẹyẹ ṣe ń sọ̀rọ̀. Sọ̀rọ̀ wípé àdìsí kan ń bẹ tí Ànábì fẹ́ gbé lẹ́ẹ̀pẹ̀ fún òde ìgbà. Bẹ́ẹ̀ gbọ́dọ̀ máa fi nu àdéhùn etí yẹn. فإنه يوقظ للصلاة. Ọlọ́run yọ. Ànábì ni ẹ bá kú etí yẹn. Àtẹ̀tì yẹn náà ní nǹkan tí Ànábì ní ká má tó yẹ. Bọ́ọ̀lù apẹ̀tì yẹn jẹ òṣàbòrò náà. Àwọn máa fẹ́ lu ẹ̀kan kún etí yẹn. Nípa ẹgbẹ́ tó náà wọ́n wá fún etí yẹn kò
fáwọn nǹkan míì náà. Alákòókò sí ti mo máa ń sọ fún alákòókò pé ẹ̀ ní pẹ́pẹ́ alákòókò lọ́gbọ̀ èyí. Kí pẹ́pẹ́ yóò tóbi kí ló dá ẹ̀ lọ kò lè pọ̀. Kí tòlótòló tóbi kí ẹ̀ lọ kò lè pọ̀. Àṣà àtàbí náà sọ̀rọ̀ nípa ẹ̀dìyẹ. Láti tó kù dìgbà ẹ má bu ẹ̀dìyẹ. Nípa ilé ẹ̀dìyẹ tó wú òun kí ni máa ń ṣe. Òun ní máa ń dí àwọn èèyàn fún ìrò títí. Bẹ́ẹ̀ni, ọba wa ní dáadáa àwọn bá wa dé ìsìn gbogbo ẹ̀ pátápátá wọn mú látara kó ti lọ ní. Irun tí ẹ̀dìyẹ máa ń ṣe ní Ànábì Sùlẹ̀mánà. Ó wá pọ́n kí gbogbo àwọn ẹranko tó kù náà ṣe ń sọ̀rọ̀ kì í ṣe pé ọ̀rọ̀ ẹ̀yẹ Júdà nìkan ní ń gbọ́. Tí ò bá máa gbọ́rọ̀ gbogbo àwọn ẹranko tó kù náà ni kò ní gbọ́rọ̀ nọ́mọ́nù. Níjọ́ tí wọ́n sọ yí pé yá àgbà nàmú láti wọ́ olúkúlú màsá ẹ́. Olúkúlú màsá kìnnà bọ́. Kúrò kókò ti sọ fún àwọn ọmọ ìyá àwọn táwọn lọ jẹ́ àwọn èmi pé ẹ̀wọ̀lé ẹ má jẹ́ kí Sùlẹ̀mánà ó tẹ̀lé pa. Sùlẹ̀mánà gbọ́ láti fi tó jìnnà. Ó yẹ èyí ni ẹ̀kọ́ yìí wọn lọ́wọ́ bá fún nínú ìdájẹ́sí. Àwọn tí ká máa gbọ́rọ̀ wọn Ànábì Sùlẹ̀mánà kọ́ yìí ọlọ́wọ́ bá fi yẹn dá sí. Ìgbà wo Ànábì Sùlẹ̀mánà bẹ̀rẹ̀ sí ní máa kọ ìkọ́ nǹkan yẹn láti pàṣẹ Ànábì Dáúdà bàbá rẹ̀ ti wà ní. Nípa wípé ọ̀rì wípé àìmọye àmọ́yà ń bẹ lọ́wọ́ bá ń dárúkọ wípé òun fún Ànábì Dáúdà ní àwọn ẹyẹ nínú ìjọba rẹ̀. Ẹyẹ wúdíwúdà tí ó wá sí Ànábì Sùlẹ̀mánà bẹ́ẹ̀ ọba dé èyí ò lè sin bàbá ó tó sin ọmọ nígbà bí yóò máa jẹ́ àṣìṣọ ọ̀rọ̀. Wúdíwúdà ti ń bẹ ní ojú ayé Ànábì Dáúdà. Ọ̀rọ̀ yóò tẹ̀lé máa jẹ́ ká tó lè máa dè wá mọ́lẹ̀. Wúdíwúdà ti ń bẹ láti gbà náà. Àmọ́ wúdíwúdà ò tí ì gbé gorókè. Ibẹ̀ pẹ̀lú Ànábì Dáúdà àmọ́ Ànábì Dáúdà kọ́ ni ó bá pàṣẹ. Ànábì Dáúdà kọ́ ni ó bá lòjọba. Ó lòjọba tí bàbá ó lòjọba tọmọ. Àmọ́ sùwúra rẹ̀ ìgbé bàbá ìlọ ọ̀hún ìbàbá ìlọ gbajúmọ̀ ìgbàjọba tọmọ la kọ́ sí. Ọ̀sìn náà máa ń ti pọ̀ tọ́ yìí. Bó ṣe ní ìyẹn kó ọjọ́ba òun ni àyà yẹn wá tọ́ka sí pé kò ní múná. Máa ń ti pọ̀ tọ́ yìí. Èmi àti bàbá mi wọ́n kọ́ wa ní ìmá gbọ́ ọ̀rọ̀ ìmá bẹ́yẹ ṣe ń sọ̀rọ̀ bẹ́yẹ ṣe ń túfè gbogbo ẹ̀ pátápátá lè ní àti bàbá mi kọ́. Wà ó tí náà. Ìgbàlódé yìí kú láti fi púrúfù ọ̀rọ̀ yẹn mi. Sọ̀rọ̀ báyà láti náà láti fi púrúfù ẹ̀. Iṣẹ́ ìtàn lásán ìtàn lásán kọ́ àyà Kùránì mi. Máa ń ti pọ̀ tọ́ yìí. Wà ó tí náà mi kò lè ṣe é. Ó máa tẹ̀lé fáyẹ̀ pé kì í ṣe pé nìkan ń gbọ́rọ̀ ẹyẹ nìkan o. Òtí náà mímú nínú gbogbo nǹkan lọ́nà wa ti fún wa. Àbíkò yìí, mi ìfẹ́ jẹ́ ká fọwọ́ bọ méjì ká bẹ̀rẹ̀ sí ní tún káàkiri máa ń gbà wá lásìkò. Torí ká bá tún létí tẹ̀lé ìdí yẹn, ó bí ní pé nínú ilé àwọn tí ẹ gbé nínú ilé àwọn tí ẹ gbé àwọn tẹ̀lé ká tún lé kàrá yìí. إن هذا لهو الفضل المبين. Ànábì Sùlẹ̀mánà ní ọ̀la wo ló wá ló ilé. Àbíkò yìí. Ànábì Dáúdà tó jẹ́ bàbá Ànábì Sùlẹ̀mánà ọ̀la sí bàbá ńlá bàbá Bàlíkísù tí Bàlíkísù gbogbo ọ̀la látara rẹ̀ wọ́n ti lọ lu ayé. Òun ni lọ́wọ́ wá rí àwọn òyìnbó pàjùlọ ní UK. Wọ́n á máa ní àwọn ìdílé kan ni wọ́n gbọ́dọ̀ àwọn royal family. Ó nírú àwọn tí wọ́n gbọ́dọ̀ fẹ́. Nínú àwọn nǹkan tí ó ṣokùnfà bẹ́ẹ̀ nínú àwọn nǹkan tí wọ́n lè kà tí mi sì gbọ́ nìyẹn. Òun ló fa fífẹ́ Sùlẹ̀mánà àti Bàlíkísù. Àwọn bàbá wọn ti jọ lògbà àmọ́ wọn èé ṣe ọ̀rẹ́. Ọlá lé ni. Máwo lè ká kọ́kọ́ mọ́jẹ máa bá kà kọ́kọ́ máa fa. Òun ló fa ló fi jẹ́ pé nígbà tí Ànábì Sùlẹ̀mánà fẹ́ Bàlíkísù tó bá fẹ́ wá Bàlíkísù lọ ọlá yẹn pọ̀ tayọ ká ní àbúwá mú náà wá sílé lára àwọn ìyàwó tó kù.
sọ̀rọ̀ ọ̀nà ṣe ń sọ̀kalẹ̀ ẹ̀jẹ̀ àdọ́gbà mọ́tò yóò tó ẹ̀kọ́nà rọ̀ṣùlẹ̀ mọ́tò yìí ẹ̀jẹ̀ àdàgbò. وهموا بإخراج الرسول وهو بدأوكم أول مرة. ìgbà tí ọ̀rọ̀ yìí dùgbé ọ̀rọ̀ òkun ní pé àtúntò sọ̀rọ̀ ìmọ̀nà ọjà kù ẹ má rò pé àtàlù Muhammad nìkan ló jà kù. àtàlù Musa jà kù jàmbá ní náà wọ́n yà àtàlù Musa ò parí jàmbá ní náà kí wọ́n tó bá. àtàlù Musa ò parí ogun jàmbá ní náà ogun jàmbá ní náà tí ò parí ní yúṣà gbọ́ àbí yúṣà gbọ́ tó ṣe nínú lọ́gbọ́ eléyìí kẹ́kẹ́ kọ́kọ́ máa fi nǹkan tí ò dá sínú ìta tó ṣe nínú ẹ̀jẹ̀ àtẹ̀síwájú. وهموا بإخراج الرسول وهو بدأوكم أول مرة أتخشونهم. alábẹ̀sẹ̀ máa tú àyàkúrá ní àwọn jẹ́ ká fẹ́ yọ kọ́lá lọ ọ̀rọ̀ yẹn tó máa rò pé irun ló fa irun tí bàbá yìí fi gbogbo ọ̀la gẹ́gẹ́ bí sílẹ̀ ìmọ̀ràn náà ṣe àtọ́kọ̀ àti àwọn àti sọ́lá àkọ́kọ́ gbogbo ọ̀la ni. bàbá tó bí bàbá kí wò bí ọkùnrin lẹ́nu yọ̀ọ̀sán ọ̀lẹ́nu yọ̀ọ̀sán àbíkọ̀ yìí lẹ́nu yọ̀ọ̀sán ọ̀rọ̀ lọ́rọ̀ pẹ̀lú wípé ó bí ọmọkùnrin ló fà á. sọ́mọ pé bàbá mi wọ inú ìtàn dọ̀há ó jẹ́ ká mọ̀ pé kódà Bàlíkísù bí ọmọ kan fún Sùlẹ̀mánà wà máa ta fi zamani wà ìsìnkú dárí kẹ́ni wọ́n yà kú Dáúdù. àṣekọ̀sà olú nínú ká sọ ọmọ ẹni lórúkọ bàbá ẹni láti máa fi rántí bàbá ẹni. ànábì Sùlẹ̀mánà ó sọ ọmọ òun ní Dáúdù àwọn ọmọ yẹn ó kú ní zamani náà ìtútù àkùnwé kódà má bínú kí n torí nǹkan dáyé náà ni gbogbo ilé ìta wíìlì ìjọba náà bá bá ní kó pàdé ìtàn tó sọ wípé Sùlẹ̀mánà ò fẹ́ Bàlíkísù rárá má lè kéye tó tó yẹ dẹnu torí táwọn abẹ́nu lọ bẹ̀ àwọn tí wọ́n máa ń ṣe kótókótó yẹn wọ́n lè bá àyè náà bá káwọ́ àyè náà àmọ́rọ̀ yẹn ò ní ẹsẹ̀ ńlẹ̀ nípa wípé gbogbo àwọn tíra láyé tó jẹ́ pé téèyàn bá ti rí nínú rẹ̀ kò sí èmi ti mẹ́ ilé ìdáwó ìwọ̀n faramọ́ bóyá ká tẹ̀síwájú. àwọn tó ṣe bá wọn lọ́wọ́ bẹ̀rẹ̀ ìjà pẹ̀lú yìí ẹ wà máa bẹ̀rù wọn á àtàṣà ọ̀nà akẹ́kẹ́ alifin alẹ́ tu sí ìsèkìsí àyíká ní síbẹ̀ ẹ máa bẹ̀rù wọn ni. ó sì ṣe pé ọlọ́run ọba ọba jẹ́ kí ọlá ló yẹ kẹ́ ẹ máa bẹ̀rù òun ló yẹ kẹ́ ẹ máa báyà. ọlọ́run bá fi lọ àtàṣà ọ̀nà òun níbẹ̀ ẹ má fi lórí ọlọ́run torí ọ̀rọ̀ kankan ló máa ń fà á nípa wípé gbogbo wọn náà ló jẹ́ pé ẹbí ni wọ́n ìran ni wọ́n òun ló bá tọ́lọ́ fi ló bá tàkà sáwọ́dà ìpáyà àti ìtìjú ilé ẹwà lè tìjú wọn wọ́n ní ọtí níbi àkókò bàbá mi ní ẹ̀gbọ́n bàbá mi ní òun ló bá tàkà sáwọ́dà òun ló kọ̀ fi lọ ọmọ òfin ẹ̀ka tẹ̀lé ìgbò tó bá yẹ ká àyọ̀ ọjọ́ àwọn ọ̀dọ́ yóò tó bẹ̀rẹ̀. ọba sì ní ọba tó yẹ kẹ́ ẹ ní ìtìjú kí n tó fa nílò ẹgbẹ́ mi o. àwọn bàbá àtàlẹ́ ìyàwó bọ́yá wọ́n tẹ́jẹ́ pé wọ́n jẹ́ wọn jẹ́ gbogbo ẹ̀ nínú wọn. òun lọ́dọ̀ bá tó ló fa àkàtà ló fa tọ́lọ̀ bá fi lò fi ilé ẹgbẹ́. ọlọ́run ló yẹ kẹ́ ẹ jẹ́ ìtìjú. tó bá jẹ́ pé mò ń bì ní ìlú tọ́lọ̀. ẹ bá wọn jà ẹ gbómi ìjà kaná pẹ̀lú wọn. lára kọ́ọ̀tì ló ń mẹ́ wọ́n tún bẹ lórí kọ́ọ̀fù yẹn wọ́n tún bẹ bá wọn jà.
èyí tó jẹ́ ti dandan. Dandan ni kẹ́ ẹ bá wọn jà. Dandan ni kẹ́ ẹ bá wọn jà. Àṣẹ ẹ̀yẹ bákan náà. Àṣẹ ẹ̀yẹ bákan náà. Gbólóhùn tó tẹ̀lé yẹn ló wá jẹ́ ká rò pé pọ̀ mí ìgbẹ́ gbígbẹ́ nǹkan tí ń bẹ́ẹ̀ ní pé àwọn mùsùlùmí ń kọ́ fi sáì bẹ̀rẹ̀. Àwọn mùsùlùmí fi sáì bẹ̀rẹ̀. Ọlọ́run máa ń yanjú rẹ̀ wípé yóò á dìbò fún mùsùlùmá. Ọlọ́run ti dá èyí tó jẹ́ ti ìrìsáàdì pọ̀. Tẹ́lẹ̀ bá bá wọn jà ẹ́ẹ̀rì wípé Ọlọ́run ó ti ọwọ́ yìí fìyà jẹ wọn. Tó ní òfin ká yanjú tó tún bẹ́ẹ̀ bẹ̀ yẹn. Gbogbo ní ayé bá dúró àyè bá kú. Ẹ bá wọn jà. Ọlọ́run ó fìyà jẹ wọn. Ọwọ́ ní Ọlọ́run ó dojú tì wọ́n. وينصركم عليهم Ṣé ìjà kan fẹ́ lè jà kan ti kọ́ gbogbo ilé ìṣáájú bó ti ṣe ní ìyẹn náà? الله Kristẹnu tí ó máa bàyàn máa ń bàtí láti gbọ́ gbogbo eléyìí. Ìjọba ní ẹ̀ náà láti dáhùn ti sọ fún pé ìgbà ìṣẹ́. الله أكبر Pé tó bá ti ṣe báyìí kò ṣe báyìí. الله Àbíkò yẹn. Ìyàwó rọrùn. ويخزيهم Ọlọ́run ó dojú wọn lẹ̀ yóò dojú tì wọ́n. وينصركم عليهم Ó ràn yín ṣe lórí wọn. ويشفي صدور قوم مؤمنين Gbogbo kíníkíní tí wàá bẹ ní ọkàn àwọn mọ̀mìnì àti ní ìtì yóò dá àti ní ìtì ń jẹ́ ìdẹ́rùbà. Ọlọ́run ó wá fi yẹn káàkiri kó lé yóò fi bẹ̀rẹ̀ ìfẹ́ gbogbo ẹ̀. Nínú àwọn àti nígbà tí wọ́n padà fún wa nìyẹn. Báwo ti fún àwọn ọ̀yẹ́ ṣe sùdúrà fáwọn mọ̀mìnì? Èmi ò lè yóò fún yín o. Àmọ́ kẹ́ di àlífà. Ó dá mi lójú pé ìtìláàmù ti ń bẹ lọ́wọ́ ọmọ látọ̀dọ̀ mọ̀lánà ó ká oṣù. الله أكبر Ẹ jẹ́ ká àwọn àkàrà ti wá. القرآن Ẹ jẹ́ ká àwọn àkàrà ti ṣe láyé tó ṣe dà. وهو كتاب كريم يمد جميع الفنون Ọlọ́run ìwé ìwé ti dẹ́rẹ́ tàbí mi. Ó ní Kùránì náà ká yìí ẹni máa mọ irú nǹkan tí Kùránì yìí jẹ́. Ẹnì kan ò lè mọ Kùránì tán àfọlọ́mọ àti àjáde. Ó ní nípa ilé Kùránì yìí ibẹ̀ ní gbogbo ètò ayé àtàkùn àmà wà. Kódà nínú ìyọ̀ǹda bàbá àpọ̀ kíndé kan lọ́wọ́ àwọn nǹkan bíi fún bàbá yẹn lòdì ìjẹ́ kárí kọ̀ọ̀tàn. Láti dúró fún ìgbẹ́ gbogbo ṣẹ́ dáadáa yẹ ká ṣe pátápátá ìlú Kùránì ló wà. Ó bá lè fọ́ ọ̀kúnṣẹ́ pẹ́pẹ́sẹ́ lè ní ìlú Kùránì. Ó bẹ́ẹ̀ bẹ́ẹ̀. الله أكبر Bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ yányán. Àfa ìlú ti lè ní kíkà ní Kùránì láti. أعانكم الله Àlàfà Abdul àwọn ti lè ní Kùránì láti. فكل فن Bó bá ní bíríkìlà ní ọmọ ẹ̀rọ Kùránì. الله أعانكم الله Bẹ́ẹ̀ni, kódà náà wọ́n ṣe tí ò dá káwé yẹn ṣe. Àwọn èèyàn fún àwọn èèyàn ṣe ń ṣe pàrọ̀. Àtẹ́bàbí náà ti lè wọ́n ṣe. أعانكم الله Tí wọ́n ṣe púpọ̀. Ṣé púpọ̀ ló jẹ́? Gbogbo pé wọ́n ṣe púpọ̀ àti àkìlọ̀ ti bẹ̀rẹ̀. Ẹni tí o àbá ìfúnra mọ̀ orúkọ ló jẹ́ láì. Ó ṣe ṣàtẹ̀jà náà nì. Lórí wọn ni orúkọ ṣáà ká mọ̀ orúkọ. وكل فن يقتبس من القرآن Gbogbo orúkọ láyé wọn mú jáde ní Kùránì. الفقهاء اقتبسوا الأحكام من القرآن Àwọn tó jẹ́ àwọn alákòóyè nípa ẹ̀sìn. Wọ́n yọ gbogbo mọ́sálà ojú ọ̀nà tá à ń lò pátápátá wọ́n yọ láti ní Kùránì. والنحويون اقتبسوا الإعراب من القرآن Bẹ́ẹ̀ ni gbogbo àwọn onínáwó wọ́n yọ gbogbo mọ́ṣẹ́ ti ẹ̀rọ láti ní Kùránì. Ṣé bí ojú ló ti sí bàbá ìdíjọ́ kan? Tó fà á lófin bẹ́ẹ̀ ẹ̀mẹ́jà lọ sí náwó. Ojú ló ti sí bàbá ìdíjọ́ kan tó borí àti òdòdì. Àṣetìtú náà máa mú yàn di nǹkan. الله أكبر Jẹ́ ká fi yẹ rẹ̀. Ibi ni yóò àbúrò ẹ̀yìn Ọlọ́run bẹ́ẹ̀ fún mi ní màkà. ẹ̀yìn tí ó ní àbúrò ní àbẹ̀rẹ̀. Kò ní lè kó gbà ẹni kò ní lè dá padà sí ilé ẹni pé mo sì wí mo sì sọ. Síbáwá ìjọ rẹ̀ ni. Ẹ̀rẹ́ àbẹ̀lẹ̀ Àṣẹ gbogbo adáàlẹ̀ tọrọ ọdún mímọ̀ tá a bá fẹ́. Síbáwá ìtọrọ ni. Nígbà wáyé tọrọ rẹ̀ ní Nílò àkọ́kọ́ ní náàbò. òkúta kọ́kọ́ ìbẹ̀rù ní ha.
àwọn síbà wáyé àwọn àdùnmọ́ sọ̀nàfà kìtàbà. òun lẹ́ni òun làkọ́kọ́ àbọ̀ oníná òkú ọkọ̀ ṣe tí a tún pè ní àlìkìdáàbù. ẹ ká fi náà wulẹ̀. wà á lọ sọ́ọ̀fì kàdáàlì. bẹ́ẹ̀ làwọn oníṣòwò fún inú náà ó ti kúrò àrẹ láti ní gbogbo ẹ̀. wà á lọ bàyà àti ẹgbẹ́ nìkan fún mi lọ́jọ́ ó ti pẹ́ lọ́dún mẹ́wàá tẹ̀sẹ̀ rí fún àfọwálì bó ṣe sọ́ọ̀fù kúrò àrẹ. ní ìgbòmìnira وأهل البلاغة والبديع كذلك والشعر àwọn fèrè àwọn flute. gbogbo ọba ìjọba gáàsì gbogbo àwọn music kìíní inú àwọn ló ti wá yíyí tí gbogbo ẹ̀ pátápátá yẹnyẹn tó wá sí pé ara àwọn ẹranko ló ti jáde láti lọ látara ẹyẹ ara ẹyẹ ni gbogbo ẹ̀ ti jáde nínú àwọn ẹyẹ bóyá kàkà díẹ̀ nínú àwọn ẹyẹ ojú dáná bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ọ̀nà bẹ́ẹ̀ nínú àwọn ẹyẹ tí ọlọ́run bá mú gbogbo kọjá ní wọn kàn ní kàrámúná bá ní ádámà wọn àlẹ́múná fìlìbá wàlúbà. ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. ìta bá ní ká máa tú àárín ìlú àpọ̀ sínú mísíkì gan á wá sọ ìkọ́ méje tí mísíkì bá wá sáyé ìkọ́ méje tí mísíkì bá wáyé bẹ́ẹ̀ nínú àwọn ẹyẹ búlbúl ìyí máa ń fi ìwúrọ̀wọ̀ bá fún ìyí máa ń fi tẹ́fà jẹ. والشعر أيضا nípa wípé látara ẹyẹ búlbúl yìí òun ni àwọn kan wá pín wọ́n fi wá ní poetry òun ni ọ̀gá nínú music. ẹ̀yà owó. Ìyí máa ń fi ṣe fàájì sí àwọn àsìkò ṣe sọ àwọn àsìkò tí máa ń fi bí sísá tó ṣẹlẹ̀ ìyí máa ń dára rẹ̀ lára yá àti tọ́lọ́ bàbá fún ìkan ní fi ṣe fàájì. Sórí ẹyẹ yìí ara rẹ̀ lọ ti wá mú entertainment. Àwọn jẹ kàrá yẹ wí. والشعر أيضا مقتبس من القرآن. Ìkankan nínú àwọn ẹyẹ ló ní ìkọ̀tọ̀ mú bẹ̀. Bọ́ọ̀bá lọ fẹ́ sọ̀rọ̀ nípa orin ọ̀ lè sọ bí kankan kọ́ sí wáyé. Ó ti yé. Àwọn olórin kan náà wà lọ kọ́wọ́ bọ irú tá a wí. Àwọn ní ká kó máa tu yóò máa sọ bí ipa rẹ̀ bá ṣe ká mọ́. Lórí ọ̀rọ̀ pé sóni ló kọ́ dáyé yàbí fèrè ló kọ́ dáyé. Sóni ló kọ́ dáyé yàbí ló kọ́ dáyé. Lọ́dún kan ni mo ṣàlàyé ọba kan tó jẹ́ ọba jàmbá nínú àwọn ọba jàmbá rí nàláyé tí wọ́n wá ṣe wá sí fún pẹ̀lú gbólóhùn ìnáka àbùdù ìbùnú àbùdì fàlàkà jàmbá rí
يخزيهم وينصرك عليهم ويشفي صدور قوم مؤمنين. àwọn ọgbà mílíọ̀nù ló pọ̀ fi sàwọn lágbáwá níbẹ̀. wọ́n fi kọ́ ìlànà lóbi. kí ló dún wí. وجفان كالجواب وقدور الراسيات. ويشفي صدور قوم مؤمنين ويذهب غيظ قلوبهم. ọlọ́run ọgbọ́ wa tara bẹ́ẹ̀ yóò wá mú gbogbo ìbínú tí ń jó bí iná nínú ọkàn wọn kúrò. ويتوب الله على من يشاء. ọlọ́run wa fi orí ti ẹni tó bá wù. والله عليم حكيم. nípa bí ọlọ́run bá dá sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ọba àdéhùn ni ọba tó mọ gbogbo nǹkan yányá. أم حسبتم ọmọ ọ̀dọ̀gbọ́n àwọn àṣemótún. أم حسبتم أن تتركوا. nígbà míì èyí ó máa ro nǹkan bá mi tí èsì ìṣe bẹ́ẹ̀. الله أكبر. òun ni òwá ní jẹ́ ká tú àwọn àṣemótún àtúntẹ̀rà kú yìí sí ìtumọ̀ kan táwọn kan tú. الله أكبر. Oye, àwọn àṣemótún ọlọ́ni àbí ẹ̀ lérò àbí ìgbẹ́ lọ́kàn yàgbẹ́ kí n rò wípé أن تتركوا. ibẹ̀ ẹ̀dá wà lẹ́yìn nìkan. nísòro àtúntẹ̀rà kú ibẹ̀ bóyá a máa fi àtúntẹ̀rà kú bọ́bí tí n fẹ́ tù sí. àtúntẹ̀rà kú ibẹ̀ tẹ́ ẹ bá ní báwa àbí ṣe gbogbo ẹ̀dá bọ́ ṣe ń wù gbogbo wàkúwà. ọmọ mẹ́ta mi ẹlòmíì ó lè nílé iṣẹ́ kódà ní àwùjọ àfa àgbọ̀ngbà mi kódà láàrin àwùjọ ọjọ́ sáfà láàrin àwùjọ ọ̀gá iléeṣẹ́ sí ọmọọṣẹ́ ó lè máa wo pé àtijọ́ ló bá fi iṣẹ́ mi lẹ̀ àkókò ṣe ó dà الله أكبر. nímọ̀ ọ̀rọ̀ ọlọ́run yàtọ̀ sí bẹ́ẹ̀ الله. ó lè máa pé tó wà gbọ́ ìjọ yìí ló ń bá jẹ́ kó lọ èyí wà máa ráyè díẹ̀ الله أكبر. yóò máa ráyè díẹ̀ الله. yóò máa ṣe gbogbo ọkọ̀ tí ò dáa ó mo fẹ́ ká bá ní yìí. ọmọ sẹ́ẹ̀mì ẹ̀ fọ́dọ̀ ọmọ tó mi bẹ̀ yóò máa wá máa gbé iná wojú àfa rẹ̀ bẹ́ẹ̀ ni o wà láyé ní gbogbo ló wà o yóò wá máa wò pé àtòun bá jẹ́ kó lọ tàbí ó máa bóun lò ó dùn àfa ni máa lò ó kù bíi èmi láyé yóò wá máa wò pé tóun bá dé ọjọ́ tàbí ó wá máa fọwọ́ tó dáa pé kí ní ìyá rẹ̀ bọ́ọ̀rọ̀ ni bá gbà kó lọ fílẹ̀ kó lọ. ọlọ́run tẹ̀mí jẹ́ kó lọ. آمين. أعانكم الله. أعانكم الله. àdúgbò yẹn bí ṣe máa ń ṣẹlẹ̀ níbi gbogbo wá nù. الله. yóò máa ṣẹlẹ̀ láàrin ọ̀gá sọmọṣẹ́. الله. kódà láàrin àwọn tó ń ta yẹ̀pẹ̀ ọmọṣẹ́ mi lè dédé ó lè wò pé kò sí dráìvà tí ó bá wà mọ́. ẹ àmàlẹ́ èkúté. أم حسبتم أن تتركوا. ó lè wò pé ìjọba rẹ̀ nípa gbogbo bí ẹ̀ ó wà lẹ́sìn rẹ̀ nípa tó gbogbo fa. ẹ̀yin ò bá wa ní mẹ́gàlẹ́gàlẹ́ rẹ̀ pọ̀ ó fi ilẹ̀ ọ̀bẹ ọlọ́mọ bá rẹ̀ ní. الله. ọlọ́mọ yà fáwọn náà sàfàyà mú sòsò la ọlọ́mọ bọ́ bẹ́ẹ̀ lómi kò wúlò jùlọ wa. kó ṣe ní nìyẹn àbí kò yẹ máa ń ní sábà mi ní ayé àti náà ti lè fẹ́ ní a. máa kà débẹ̀ mọ́ kà débẹ̀ mọ́ bọ̀ pé wàá fẹ́ kà débẹ̀ mọ́ kà débẹ̀ ṣé o ti sáà lọ́kọ́ wíwẹ̀ fún wa kódà bó bá ṣe pé bóyá ìyàwó náà ní bó bá ṣe kó bẹ̀rẹ̀ ní bá ti ṣe kókòkòkò ní bá ṣe dàtí kó pẹ́ ní bá ti ṣe yóò ti dá wọ́n ní àdìfọ́ kò fún yín nìyẹn náà àdìfọ́ kò fún yín nìyẹn náà ọlọ́run ó wà mú ẹnìkan tó dá wa ọmọ ní bàbá fẹ́ gbọ́ yàyà àdìfọ́ yàn yà àwọn síbà pàdé kí n sàlàyé ẹ̀sìn níbi ni ọmọ ní yọ ọba fẹ́ ọní àyà yẹn ọ̀nà àbọ̀dọ̀ kájẹ́ bí àwọn mísìlẹ̀ àwọn mísìlẹ̀ tó bá ti wúlò ti bàjẹ́ kọ́ ti bàbá ọlọ́wọ́ bá lò lágbára. Bàjẹ́ nu ìdí fẹ́yìn yóò tó ní.
nígbà náà nígbà tó bá rẹ̀ ní ṣe. àwọn àsìkò tó tó dẹ́ra kó. ó lè ṣe pé àsìkò tí ń ṣe gbogbo tí ń ṣe yẹn àsìkò rẹ̀ ti tán lọ́dọ̀ yín kẹ́yìn ò mọ̀. àsìkò lókùn tí ń lò yẹn àyùmọ̀ nílò nígbẹ̀gbẹ̀ wọ́n pé kò sí àmì ló máa mú wá nídìí ọjà yín. òfò yóò mọ̀ mọ́ wá níbi ọjà yín ẹ̀ tí wọ́n pẹ́ ẹ̀fọ́ rí lè ti dé lọ́wọ́ rẹ̀. ẹ̀sùn yóò tún wá gbọ́ yóò tún wá bàrà mi yàn lé ẹbí rẹ̀. òtòkọ́ ẹ bá wa bẹ́ẹ̀. ẹ bá tó lọ́jọ́ òjò. ẹ bá tó tó máa lọ ó fọ pé wọ́n kó bísíǹnẹ̀sì òwò lè dàrú. ẹbí wọn ti san táyì bá ti kò sàlẹ̀ bẹ́ẹ̀. láti wọn ti san àgbọ̀dọ̀ lórí táyì bá ti kò sàlẹ̀ jẹ́ kó máa lọ ló bá máa lọ. tó bá ti sàn náà àdìbò ọjọ́ dàrú ọjọ́ kó máa lọ tó máa lọ. ẹ̀hẹ́ kó máa lọ. ولما يعلم الله الذين جاهدوا منكم ولم يتخذوا من دون الله ولا رسوله ولا المؤمنين وليجا. ولم يتخذوا من دون الله. òun ni àwọn èyí tí ó ṣe pé láwùjẹ dáhùn ìṣúnmi ló lè láàyè wọ́rọ̀ só lè yí wọ́dà tó mi nínú wà ní ìjà tí kì í ṣe pé ó lè mú pọ̀ ní ìlú tó gbára lé àbí ní ìlú tó gbọ́ǹkà lé àbí tó gbótó lé lẹ́yìn ọlọ́run àti ṣiṣẹ́ àtẹ̀lé mòmìnir tọ́lá tó ní ìgbẹ́ àwọn ẹlòmíì ní báyìí ó wà wà pẹ̀lú yín ní ara ni wọ́n gbọ́ wò kábí ọ̀gbọ́. والله لمن يعلم ما خبير بما تعملون. ni yóò fún ní kálukú ní ìrò gbogbo tó ní kálukú sí lóyà yá. ìtẹ̀ máa ma ti dé tòsí àyà yìí nítorí tiẹ̀ gan ni mo ṣe jẹ́ ká sáré rọ́ọ̀sì rẹ̀ yìí káwọ̀ pé ó ti wà lọ́sí. bàbá lè yanjú ẹ̀ tán tí bàbá ó fi dé bàbá sì lè yanjú ẹ̀ tán nípa wípé nínú àwọn ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ gan-an bẹ́ẹ̀ àwọn wàhálà kan bẹ lọ́dọ̀ wọn bó ṣàánú ni o àwọn ẹlòmíì bí ọlọ́wọ́n kò gbọdọ̀ gbé wọn sípò lọ́dọ̀ bàbá gbé wọn sípò irun tí ń tẹ̀lé láàrin òun àti ìyàwó rẹ̀ òun yóò wà ní dájọ́ lẹ́yìn ìjọba rẹ̀ lórí o. má mi lo ìyànjú ẹ̀wọ̀ díẹ̀ díẹ̀ ni o. ìyànjú ẹ̀wọ̀ díẹ̀ àbára mi ọ̀yà bá o ti la fàájú àti kọ́lọ́ wọn kó máa yanjú ẹ̀. torí títí fara rẹ̀ máa ń ní kí kọ́fà dáhùn lọ́wọ́ o. kéde pé ní pẹ́lú ohun tó tẹ̀ sí tó ṣe pé àmọ̀tá àpapọ̀ ti ń tú. tẹ̀síìrì ní tu. gẹ́gẹ́ bí olóhùn kàtẹ́rà tí a ní ká. àbí kí adé ṣe tẹ̀síìrì kì í ṣe tẹ̀síìrì. náà ti tọ́. àrùn kò mọ̀. àní ẹlòmíì bẹ aṣáájú ni kó bá wá gbé orílẹ̀ ìgbáyà ìyàwó rẹ̀ àwọn èrò tí ń wá sọ́kọ̀ ọ̀dọ̀ rẹ̀ nígbà náà òun ní òfin dájọ́ kó bá dé lẹ́gbẹ́ o. ẹ sílẹ̀ irú rẹ̀ ọ̀rọ̀ wá pọ̀ lórí ẹ̀. nípa wípé ọ̀pọ̀lọpọ̀ tó ń bẹ ní Islam tó ní mo ṣe bẹ̀rẹ̀ ní ìbẹ̀rẹ̀
ẹgbẹ́ wa ti ní òun mọ̀ nǹkan ni òun mọ̀. lónìí àbáwá sọ máa fara náà fílíkì táàbì mi ṣe é kò sí kankan tọ́lọ́wọ́ ọ̀rọ̀ tí sọ nínú Kùránì. bàbá wa lè wo man ọ̀sọ̀sínà àríkà wà gidi fún man dáadáa sọ̀sì. kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o ṣé àwọn kan láti nà ẹ̀jẹ̀ ká kékeré ìlú ṣẹlẹ̀ bẹ́ẹ̀ má yà dára mọ́lá ìlú ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò sáà náà lọ́wọ́ bá bàbá sí ọlọ́wọ́ bọ̀ wà ní ìfà nìyí. àti ẹ̀ẹ́dẹ̀ wá ẹni tí náà kò tẹ̀sẹ̀ ẹ̀ tàbí àwọn ẹ̀jẹ̀ ká fi náà wulẹ̀ ẹni tí bàlágà tẹ̀sẹ̀ ẹ̀jẹ̀ ká fi lẹ̀ ẹni tí olóòwò ìgbàlá tẹ̀sẹ̀ ẹ̀jẹ̀ ká fi lẹ̀ nígbà wọn bá dà gbogbo ẹ̀jẹ̀ wá ní àwọn tẹ̀sẹ̀ wọ́n dà gbogbo ẹ̀jẹ̀ kí àwọn tẹ̀sẹ̀. àti ẹ̀mí ṣẹlẹ̀ ẹ̀ bẹ̀ irú rẹ̀ ṣẹlẹ̀ lójú ayé Umar ní ibi Islam Umar ó ṣẹlẹ̀ nígbà tí Umar ní ká mú Kùránì léwu lọ́wọ́ kí ló wá wí fún láyà má sùn ìlànà ìbọ̀ sáré o. ìkànnì ọlọ́run ní kẹgbẹ́ gbogbo bíi tí nìkan ṣe ń tọ̀tọ̀ ó ṣẹlẹ̀ nígbà tí lámà bá aṣa rọ̀ṣúlù Mu'adh ibn Jabal ila al-Yaman ní yakuna káàní àdáwò. ìgbà tí àtẹ́ni gbé Mu'adh ọmọ Jabal lọ sí ìlú kan pé ìlú Yaman láti lè bá àtẹ gómìnà wọn níbẹ̀. ó kù ṣẹlẹ̀ gbà yẹn. irú ẹ̀ náà ṣẹlẹ̀ nígbà yẹn. nígbà tí Ànábì béèrè lọ́wọ́ Mu'adh ọmọ Jabal ní wípé bí wọ́n bá béèrè ìdájọ́ lọ́wọ́ rẹ pẹ̀lú tí ò sí nínú Kùránì. bọ́ọ̀bá lè wo bí ní sùúrù àfárá farabalẹ̀ ní sùúrù lámúdó wà ń bẹ̀ farabalẹ̀ ọ̀dẹ̀ kíkẹ́ owó dàrú. lámúdó wà ń bẹ̀ pẹ̀lú nǹkan tí ò sí ìsọ̀kalẹ̀ nínú Kùránì. ànábì ò fẹ́ pé pẹ̀lú nǹkan tí ò sí nínú Kùránì pẹ̀lú nǹkan tí ò tí ì sí nínú Kùránì. Kùránì ò tí ì pé nígbà yìí. Kùránì ò pé nígbà tí Ànábì rán Mu'adh ọmọ Jabal lọ sí Yaman sóde. Kùránì ò tí ì pé nígbà tí Umar ní kọ́ mú Kùránì wá níbi ọ̀rọ̀ láyà mọ́sùn wílà lọ́la. Kùránì ò tí ì pé nígbà yìí náà. Kùránì ò tí ì pé nígbà mínímù máa ń pọ̀ sọ́sí náà wà mínímù jìnnà so Kùránì ò tí ì pé. Èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ. àwọn ohun lọ. Lè tírèsì kọ́dáyà. máa fi lámú náà tó sí. Bẹ́ẹ̀ni àwọn tí a ti bàtà wọn kò mí ní wípé ọlọ́wọ́ bò bàtà wọn fún àdébí. sọlọ́pọ̀ ẹ̀kọ́ náà. ọlọ́wọ́ bò bá bàtà wọn fún àdébí ni nínú àdíìsì tí àbúsá fi gbà wá má bínú àfa ó ti ti bọ̀ fìdílẹ̀ díẹ̀ náà má bínú ó ti ti bọ̀ yọ̀ǹda mi díẹ̀ má bínú. nígbà nínú àdíìsì tí àbúsá fi gbà wá tí wọ́n ń bèrè lọ́wọ́ àdínábì Muhammad wípé ìbò òjíṣẹ́ mélòó ni àwọn àdínábì ọlọ́run tí àdínábì ń dáhùn wípé 124,000 ni àdínábì ọlọ́run ṣé 124,000 àdínábì wí yẹn tó wà nínú àwọn mélòó 35 tí àdínábì tí wọ́n ti Kùránì gbé wá tó wà nínú àwọn yẹn. ó kéré sókè àwọn. 124,000 àti 25 péré so ó bí ìwípé lámú tó wà bẹ́ẹ̀ láti. àfàgbà bí ọwọ́ mìíràn ni ó tẹ̀ ṣe pé ọ̀dẹ́nẹ́tọ̀ wá pé tó pẹ́ láàbọ̀ pẹ́ lónìí. ọ̀sẹ̀ tó pẹ́ láti àwọn tó pẹ́ lónìí. bẹ́ẹ̀ni àwọn iṣẹ́ tó ń ṣe lọ́nà ló pọ̀. àlefa ni wọ́n bá wa fáyìn ní. àlefa wọn fọ ẹni ní torí pé pẹ́ láti ẹni tó pẹ́ lónìí. bẹ́ẹ̀ni àfààní ìyá ẹ̀. lọ́dọ̀ nínú wọn ti gbé wa gbọ́ òmùkà nínú wọn ti gbé òmùkà ò tí ì dé. àdìgbò tí a ti dé òmùkà kí ló ṣe kò tí ì dé. abẹ́lẹ̀ ẹ̀ka gbàdá ṣe ti wọ́n ti dé. bóyá àwọn kan jọ lọ́wọ́ bá lọ. bẹ́ẹ̀ni ọlọ́run tẹ̀lé báyìí rẹ̀. nípa ikú òun ní ìṣẹ̀lẹ̀ lọ́wọ́. òun ní ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ báyìí. ní sùúrù àbá àwọn ọmọ ni wọ́n mójútó kàrà. àwọn ọmọ ni wọ́n mójútó ní ọlọ́run òfin ní
kò tọ́ ó jẹ́ kí àwọn ni wọ́n máa ṣàmójútó ilé ọlọ́run kò tọ́ ó jẹ́ kí àwọn ni wọ́n máa ṣàmójútó ilé ọlọ́run àwọn wo ni wọ́n wá ní ṣàmójútó ilé ọlọ́run bẹ́ẹ̀ àwọn wo ni wọ́n ṣàmójútó ilé ọlọ́run irun tí ò sí nínú ẹ̀sìn ẹ̀ má dà bí wọnú ẹ̀sìn nítorí self-interest bẹ́ẹ̀ ni a tètè ọ̀rọ̀ yẹn níwọ̀nba àmọ́tò tí bẹ́ẹ̀ bá ti tètè rárá yóò dá àìmọye mùsùlùmí ni ó yẹ kó máa ìmọ̀ ẹ̀kọ́ tí wọ́n mọ̀ nígbà wo ni Saudi bẹ̀rẹ̀ sí ní jẹ́ Saudi 1930 ṣé Saudi ni wọ́n jẹ́ tẹ́lẹ̀ ṣé Saudi ni wọ́n jẹ́ ní ìtọ́ bẹ̀rẹ̀ sí ní jẹ́ lóògùn 1930 lọ. Sísè ló kọ̀ láyé. Kí ló fà tí wọn máa jórúkọ táwọn bàbá ta bàbá wọn dé agbára bọ́ sọ́wọ́ rẹ̀ ló wá léèmù rẹ̀ lórúkọ rẹ̀ Sùúdì. Ṣùgbọ́n ní jẹ́ Sùúdì ṣé Sùúdì ní ayé rẹ̀ yẹn jẹ́ tẹ́lẹ̀? Ayé rẹ̀ yẹn Sùúdì ní jẹ́. Níyì ló bẹ̀rẹ̀ sí ní jẹ́ bẹ́ẹ̀ òdu 1930 lọ. Bẹ́ẹ̀ ni. Gbogbo bẹ̀yẹn pátápátá àbúrò lè já sí ni wọ́n. Torí ṣe bá ní kí n ṣàlàyé abẹ́rẹ́ sí bọ́sì àbọ̀sẹ̀ ìdílé mi náà láàbì abẹ́rẹ́ sí ni máa pín àmọ́ ẹ̀jẹ̀ ká tó ayà yìí díẹ̀. Ní àwọn tó jẹ́ pé ó tẹ̀yìn fúra wáyé náà lójú ẹ̀yìn fúra wáyé náà máa rí pé kèfèrí ni wọn ìjẹ́ kèfèrí wọn kò pamọ́ fún yín. Àwọn tó ṣe pé gbogbo iṣẹ́ wọn ti bàjẹ́ abẹ́rẹ́ àwọn náà pẹ̀lú wọn lọ iṣẹ́ wọn bàjẹ́. Láwọn tó ṣe pé gbogbo náà ni wọ́n á padà sí ìpadà sí wọn iná ibẹ̀ náà ni wọ́n á sì máa gbé láíláí. إنما يعمر مساجد الله. Bàbá ní ká bẹ̀rẹ̀ sí ni máa wá àyà yìí. Ó ṣeé ṣe kó fẹ́ lè gbé wa lọ sí ibi gbogbo àwọn tí wọ́n ti pàṣẹ àmì. Bẹ́ẹ̀ ni láti tọ́kì kankan lọ ní gbogbo àwọn tó ti pàṣẹ àmì. Kódà ó lè gbé wa lọ sínú ìtàn tí ó jẹ́ ká púfù wípé kì í ṣàwọn ànábì Ọlọ́run ọba nìkan ni wọ́n ṣiṣẹ́ ní ilé yìí. Gbogbo ànábì Ọlọ́run ṣiṣẹ́ ń bẹ̀. Gbogbo wa lè jẹ́ ká púfù pé kì í ṣàwọn ànábì Ọlọ́run ọba nìkan wọ́n ṣiṣẹ́ ní ilé náà wò. Àmọ́ إنما يعمر مساجد الله من آمن بالله. ẹ jẹ́ ká tó gbọ́ bó ṣe yẹ. Àwọn tí wọ́n nígbàgbọ́ tó ń gbọ́dọ̀ wọn bá gbọ́ ní fọ́ọ̀kọ̀ ní gbàgbà àwọn ni wọ́n tọ́ láti máa pàṣẹ ilé Ọlọ́run ọba. واليوم الآخر. Ayé yìí ọ̀rọ̀ ń fẹ́lẹ̀ ní ọ̀rọ̀ tó pọ̀. Àwọn àákì àwọn ọ̀rọ̀ àyà àkọ́kọ́nù àyà kan wọ́n ní àwọn ọ̀nà àwọn tí wọ́n gba Ọlọ́run ọba gbọ́. واليوم الآخر. Àwọn tí wọ́n dẹ́ gbà pé ọjọ́ kẹyìn wà. Ẹni pé Ọlọ́run bá máa ń tẹnu mọ́rọ̀ yìí o, Ọlọ́run ọwọ́ iṣẹ́ ọba lákẹnumọ́ lásán o. Ọlọ́run bá bá sì tẹnu mọ́rọ̀ ó ní nǹkan gidi tó fẹ́ mú jáde gẹ̀gẹ̀ ó lè ṣe gidi nínú ọ̀rọ̀. Wọ́n máa ní ọlá kẹnumọ́. Ẹni sọ fún ọ, Ọlọ́run ọlá kẹnumọ́ ni wọ́n bí ayé ara ìkọ̀wé الله أكبر. الله فبأي آلاء ربكما تكذبان. الله أعانكم الله. Ó bá látẹnumọ́ dáadáa tó dáa ní tó ní iṣu àtẹnumọ́rọ̀ ní ìjọba. ما شاء الله. Òwe tí o tún ju bàbá ńlá bàbá rẹ̀ ọ́ tì tí. Ẹgbẹ́ ká sílẹ̀. واليوم الآخر. Nígbà tí àwọn àtọ́gbẹ̀ Mùsùlùmí náà ni wọ́n ọ̀gbà pé ọjọ́ kẹ́yìn bẹ̀ o. الله. Ọba ní tọ́lọ̀ bàbá ń tẹnu mọ́ ìlú fà á nìyẹn. Kódà àwọn àtọ́gbẹ̀ ẹ má jẹ́ ká dárúkọ àwọn kankan. Àìsàn oníkẹ́ni kankan. Wọ́n ní kò sí nǹkan tó jẹ́ rọ̀ kí wá àti Mùsùlùmí náà ni wọ́n àwọn náà kí
kírun. Wọ́n ní kò sí nǹkan tó ń jẹ́ ìsá. Wọ́n ní kò sí nǹkan tó ń jẹ́ àsáàbù ìkọ́kùnrin. Ọ̀tún máa ń dá wí ní orí ìlú. Àwọn kan nínú àwọn tó ìmọ̀ mùsùlùmí, àwọn gbà pé lọ́dọ̀ tiwọn kò sí nǹkan tó jẹ́ àzáàb, àwọn kò sí nǹkan tí ń jẹ́ yà, àwọn gbà lọ́dọ̀ tiwọn pé kò sí nǹkan tí ń jẹ́ ọjọ́ kẹyìn, àwọn gbà lọ́dọ̀ tiwọn pé kò sí ìṣirò, àwọn gbà lọ́dọ̀ tiwọn pé kò sí nǹkan tí ń jẹ́ yà nínú sàárè. Bẹ́ẹ̀ni, òun ló fà tó bá ní lọ́wọ́ bá tẹnu mọ́ wàlẹ́ ọmọ láàbò wàlẹ́ ọmọ láàbẹ̀. Ṣèbẹ́ni tó dá ní ọlọ́pàá tó mọ̀ wá tó mọ̀ wá. Wàlẹ́ ọmọ láàbẹ̀. Àwọn tó ń sọ ó gbọdọ̀ jẹ́ àwọn tí wọ́n gbà wípé ọjọ́ kẹyìn ń bẹ. Gbogbo ilé ìtàwé yìí kò wá pọ̀ fún wọn níbi ìmọ̀ kí n mú fọ́lọ́wọ́n ba lásìkò. Ilé ìtàwé yìí kò pọ̀ fún wọn láti máa yọ zàká. Sórí bí ọ̀rọ̀ yáṣà náà lọ́wọ́ bá ń lò wá ní ọdún ìkọ́lẹ̀ ìta ọ̀rọ̀ ọ̀gẹ́ ìdí ìlànà pàdé. Wọ́n náà yáṣà ìlànà wọn lẹ́ni tí wọ́n ti tayọ ọlọ́wọ́ ọba. Torí ìyàtọ̀ ń bẹ níbi ìtìjú tó jẹ́ ti hásíà àti ìtìjú tó jẹ́ ti haufu. Ìtìjú ti haufu ẹni tó ń páyà nítorí kó má ṣàbùrù ọwọ́ rẹ̀ fún ọ òun lè ti haufu. Ìtìjú ti hásíà ẹni tó ń páyà rẹ̀ nítorí ti pọ̀ nífẹ̀ẹ́ rẹ̀. Òun ni òun máa ń sábà pọ̀ tó òun náà wá máa ń kó méjèèjì sínú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ hamdu àti ṣukuru ní ó ti yẹ. Àmọ́ kò sáyé náà. Láwọn tó ṣe é pé wọn ọ̀lẹ́dẹ̀ kan tí wọ́n páyà ọ̀lẹ́dẹ̀ kan tí wọ́n ti dùn tó ní ọ̀nà lọ. Ọlọ́run bá ní nǹkan méjì pọ̀ èyí ká ló yẹ ọmọ péré kàṣẹ máa ń dá ní ojú bàbá fàṣà ọlọ́run bá ní kò ní pẹ́ mọ́ sọmọ ìwé fàṣà nínú àwọn ọ̀rí ìlú náà bẹ́ẹ̀ nígbà wá ní sáyẹ́nsì náà sá ní pẹ́ mọ́ báyìí sá yẹsì náà yóò tó yìí náà tó yìí wọn. Àwọn kan sẹ́ni tó bá ti dá ká mú bàbá dáná ká jọ ká bẹ̀rẹ̀ ká gbó wa wọ̀ náà. Ó sì sọ sá láti gbà wọn wọn kọ́. Sá ló sọ wọ́n ti bẹ̀rẹ̀ gẹ́rẹ́ náà bá ní pẹ́ mọ́ rárá yóò wọ iná tán. Wọ́n sì ti dáa bá ti ọ̀dájọ́ tán ní ẹ̀ tí ó wọ̀ náà tó lọ́wọ́ adé tó ń gbé. Ìtumọ̀ ìgbẹ́ yìí kíní ìlú gbèmí lọ síbẹ̀ wọ́n sì ní pọ̀ sójú ọ̀nà bí tí èèyàn ń retí fi ń dá nǹkan mọ́. Ọlọ́run kò ní pẹ́ mọ́ kù láàyè ká àwọn dáwí yẹn. Àwọn náà padà wá wà nínú àwọn tí wọ́n wọ́n lọ́dẹ káyé nǹkan tó ti sọ ṣáájú ó ti sẹ́ pé àtàwọn sàdáàtà wọ́n ti ń kírun wọ́n ti yọ zakati lẹ́yìn gbogbo lọ́dẹ tẹ̀lé ẹ̀ka ayé àkókò lórí náà tó tẹ̀lé òde pẹ́ mọ́ àtúwà mọ́ náà. Ṣé kò yẹ kó mọ̀ pé ọlọ́wọ́ bá ń kí ọ̀rọ̀ ọ̀bọ náà rọ̀ kó o sì yá mi ní mọ́tì kí fábìlì àwọn ìpínlẹ̀ àbúrò ṣáàtàrà ọ̀rọ̀ gbọ́rọ̀ yé. Àtàrà ọ̀rọ̀ gbọ́rọ̀ yé ni نزلت في العباس قبل إسلامه. Bẹ́ẹ̀ni lórí ọ̀rọ̀ Abbas ni ó ti sọ̀kalẹ̀ kó tó ní pé Abbas gba ìsìlámù. Eléyìí ni aṣáájú ìṣe ń tọ́jú ṣépèlé èèyàn. Bẹ́ẹ̀ni ṣe bá débi ọ̀rọ̀ Abu Sufyan lánàá. Abu Sufyan tó padà wá jáde àjáde nítorí ànábì tí wọ́n fọ́ ojú rẹ̀ kan ní ogun. Níbo yọ fọ́ ojú kejì nítorí ìfẹ́ àná àtẹni tó kórìíra ẹni ní ọ̀la àárọ̀ ó lè nífẹ̀ẹ́ ẹni lọ́sàn-án. Ẹni tí ò ṣe ní ẹni láàárọ̀ ó lè ṣe ní ẹni lálẹ́. Abu Sufyan rẹ̀ ọ̀nkù rẹ̀ ni. Ṣé o mọ̀ pé nígbà tí ojú rẹ̀ fọ́n fẹ́ kún ànábìrin ló wá fò látòrí ẹ̀sìn rẹ̀ àbí ọ̀gá tó máa ń lọ. Ó wá fò látòrí ẹ̀sìn rẹ̀ ìjọ́nà lójú rẹ̀ fọ́ nítorí làtẹ́lẹ̀. Ṣọ́ọ̀ṣì máa gbogbo tó ti wọ́ fún làtẹ́lẹ̀ yìí bẹ̀rẹ̀. قبل إسلامه. عاتبه علي يقول له أنتم
شر الناس. àní dájú pọ̀ wọ́n níjà kan sọ bàbá ilé ìbẹ̀rẹ̀ kan. كرم الله وجهه. àní dájú pọ̀ wọ́n gbogbo wọn ni wọ́n bẹ̀rẹ̀. àní ní ẹ̀yìn ọmọ yìí ẹni bí iye èèyàn ní ẹ̀yìn sí èèyàn rí. أخرجتم الرسول èyí tẹ́ ilé ànábì jáde nínú ìlú rẹ̀ nínú ilé rẹ̀. وفعلتم كذا وفعلتم كذا وفعلتم كذا. ẹsẹ̀ tọ̀hún irun tẹ́ ẹsẹ̀ lábúrú kò ṣe é kàtà. قال يا علي àwọn sọ fún àdìgbà àti farabalẹ̀ ẹ̀ nígbà tó wá ń wá ní mẹ́sàn-án mẹ́wàá nígbà tó ṣe pé lórí kì í bàbá wa ló ń kì í. أنتم تذكرون قبائحنا. ẹnu lẹ́yìn tẹ́ ẹ̀tẹ̀ lánàá mi ẹ̀rí ìfọkọsọ àyàfi aburú wa àyíká wa nìkan lẹ́ máa ń sọ gbogbo wa àṣelẹ́yìn. ولا تذكرون شيئا مما ẹ̀rí ìfọkọsọ bá a ṣe tó dáa ṣáà bẹ́ẹ̀ náà làwọn jẹ́ ìbírí bẹ́ẹ̀ náà làwọn wà tó dáa kankan nínú. قال له علي so mọ̀ ẹgbẹ́ tẹ̀ bá sì ti lágbóró bá ti pọ̀ tó dáadáa náà àdídá wọn náà padà kò dákẹ́ yóò máa mẹ́sì. عنكم الله. وهل ní nàìjíríà nígbà ní àwọn ọ̀yọ́ mẹ́sì. عنكم الله. àṣẹ sẹ́ni náà nínú mẹ́sì yìí kan sọ ọmọ ọ̀yọ́ ni. عنكم الله. àdídá wọn ló padà nílà ní mi. وهل أنتم وهل عندكم شيء من المحامد؟ àdídá ìdákùn tó lọ lọ́wọ́ ẹ sọ́dá ní ọ̀pọ̀ tẹ̀ ṣe fún mi o. قال نعم. sọ̀rọ̀ bẹ́ẹ̀ yóò máa ṣe àìdágbà mi yóò sì máa gbé dáadáa. àdídá má bínú tó lọ lọ́wọ́ yóò ti dìjà. ẹ̀tọ́ ya ẹ̀mẹ́ ẹ̀mẹ́ bẹ̀rẹ̀ sí kàlùmẹ́ ní ẹ̀jì dáadáa wọn ẹgbẹ́ ní ayé yìí ṣe o. قال نعم. wọ́n ní bẹ́ẹ̀. نحن نسقي الحاجة نسقي الحاجة. wọ́n ní nígbà tí ọdí àdídáadáa àkọ́dọ̀ wá ní bàbá rẹ̀ àwọn tó ṣe pé àwọn tó bá wá ṣe ájì àwọn bàbá fún wọn lómi mu. yìí náà ṣe lẹ́gbẹ̀ẹ́ ìṣiṣẹ́ yìí náà ṣe lè ṣe dáadáa gbogbo àwọn aláàjì àwọn ní àyè kí òwe òwe wọn torí tí wọ́n fi mú ọ̀rọ̀ yẹn wá òun ní pé nípòrò máka níjọ́ náà lọ́wọ́ kì í ṣe gbogbo omi tí ń bẹ ní máka lómi tó ṣe é mú o ó sì ń bẹ bẹ́ẹ̀ jù sí àdúgbò àdébà ìyá ìyá ti táwọn àdébà ti lọ wọ́n ti lọ wọn nílùú àdúgbò yìí. ونؤمر المسجد omi tó wá jẹ́ omi tó ṣe é mu àwọn ni wọ́n máa ń lè gẹ́ẹ̀tì ẹ̀ wá fún àwọn alálàájì. ونؤمر المسجد àwa láti ṣe àmójútó mọ́ṣáláṣí àwa láti tó mọ́ṣáláṣí ṣe lápàṣẹ bẹ̀. ونقر الضيف a máa gbàlejò. ونكر الضيف àwa la máa ń gbàwé ìyẹn lálejò kí ló wọlé láti yìí ló dà. قال ولكن أنتم أبيتم. àfàfọ́dọ̀ kò jẹ́ kí gbogbo tẹ̀ kàmúṣẹ́ rẹ̀ yẹ ẹ̀ẹ́dẹ̀sán rẹ̀ láyé ni. kò sí kankan nínú rẹ̀ tẹ́ẹ̀dẹ̀sán rẹ̀ láti kí á mọ̀. ونزلت أجعلتم سقاية الحاج وزيارة المسجد الحرام. ọlọ́run fúnra rẹ̀ náà wá dá sọ̀rọ̀ yìí láti fìwọ́ ni ájà àbẹ̀tún sì kọ́ yàtọ̀. ó lè má jẹ́ stéfàmù gbà mí ó lè má jẹ́ stéfàmù gbà mí ájà àbẹ̀tún. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni tọ́lá lọ́wọ́ ní ti stéfàmù lọ́dọ̀ ọlọ́wọ́ ní ti stéfàmù lọ́dọ̀ igi lọ́wọ́ bò gbọ́yé tó fẹ́ gbọ́yé lápọ̀dọ̀ ó ti yé òun ni ogun àwọn àlejò yẹ kí wọ́n yàtọ̀ lọ síra wọn àbọ̀yọ̀ lọ́wọ́ bá fẹ́ gbọ́yé lọ́dọ̀ wọn. ájà àbẹ̀tún. ẹ fẹ́ máa ọ̀rọ̀ wípé fún àwọn jáàjì àwọn alálàájì ní omi mu. bẹ́ẹ̀ ni ẹ̀ ń pàṣẹ mọ́ṣáláṣí. mọ́ṣáláṣí ìyẹn ni ẹgbẹ́ oníṣẹ́ rẹ̀ tó ṣe pé ẹ bá ti
tẹ̀ gbé lọ́wọ́. يستوون عند الله. Ọlọ́run wa náà lè sọ fún ẹgbẹ́ kò dọ́gba o, kò ṣe déédé o. Ó ti yé. لا يستوون عند الله. Káfíń kò ṣe déédé ilé yóò ṣe déédé ara wọn. والله Àti kò ṣe déédé lọ́dọ̀ ọlọ́wọ́ kò jọra wọn. والله لا يهدي القوم الظالمين. Àwọn òṣèwà sì ti wá fún yín. Àmọ́ ìjọ dájú níbi ọlọ́wọ́ kò ní fọ́nà alákòóso ìrìn láyé. الذين آمنوا وهاجروا. Orí àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ lórí gbígbàgbọ́ ti òdodo wàhálà tí wọ́n tún wá sí ìjẹ́ra pẹ̀lú àdínà. وجاهدوا في سبيل الله. Tí wọ́n sì wọ́n ó ṣoṣù níbi ṣíṣe jihadi sí ojú ọ̀nà lọ́wọ́ bá bí àwọn alẹ́ بأموالهم وأنفسهم. pẹ̀lú nínáwó wọn níná dúkìá wọn pẹ̀lú níná gbogbo tọ́ọ̀kọ̀ wọn sí ojú ọ̀nà lọ́wọ́ bá bí àwọn alẹ́ yìí wọ́n á fọ́ sẹ́yìn. أعظم درجة عند الله. Ní àwọn eléyìí àwọn tá a sọ̀rọ̀ nípa wọn yìí àsọ̀rọ̀ dáradàdà عند الله. dáadáa tí wọ́n gbé pẹ́ lọ́dọ̀ ọlọ́wọ́n bá tí àwọn tó kù lọ. وأولئك هم الفائزون. Ilé nìkan bẹ tó jèrè láyé àwọn táwọn èèyàn lọ jèrè kì í ṣe ọ̀rọ̀ ibẹ̀ fún àwọn èèyàn lórí mi. يبشرون Ìkẹ́ kan ṣoṣo bẹ̀rẹ̀ àmàtẹ́ ورضوان àti ìyọ́nú نزلت الرحمة ìkẹ́ tàǹtí lọ́wọ́ ìkẹ́ tí ń sọ̀kalẹ̀ lọ́wọ́ àfikí bàbá bí rahmat mẹ́rin ìkẹ́ kan báyìí láti ọ̀dọ̀ ọlọ́run wá rẹ̀ wá ní àti ìyọ́nú tí nínú òde pẹ̀yẹ láíláí. وجنات لهم فيها نعيم مقيم. Wọ́jà náà tẹ́ àti àwọn àlùjánnà tó ṣe wípé لهم فيها fíhá nínú àlùjánnà tá a wí yìí نعيم nàìmọ̀ مقيم. ìdẹ̀ra ní tí ó máa bẹ lọ gbére tí ò ní já nígbà kan ní ibẹ̀ fún wọn níbẹ̀. Tó ṣe pé inú rẹ̀ ni wọ́n á máa gbé inú rẹ̀ ni wọ́n á máa bẹ láíláíláí. Irú eléyìí òun ni ọ̀rọ̀ tó ṣe pé tó bá di ní ọ̀dà pẹ̀lú òfin ọlọ́wọ́ á máa yanjú ẹ̀. Lórí ọ̀rọ̀ wípé gbogbo ibi tọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ ọ̀nà kọ́ni ọlọ́wọ́ bá ń sọ fáàlì dínà fi àbàdàn bẹ̀. Àwọn náà ń bẹ tọ́lọ́wọ́ bá sọ yóò sọ pé fáàlì dínà fi kò ní fi àbàdàn sí. Bẹ́ẹ̀ náà ni àlùjánnà wa bẹ̀rẹ̀. Àmọ́ gbogbo àlùjánnà fáàlì dínà fi àbàdàn. Àmọ́ gbogbo náà kọ́ ló ṣe pé fáàlì dínà fi àbàdàn. Àwọn náà wọ́n bẹ fáàlì dínà fi wọn ọ̀nẹ́rí àbàdàn bẹ̀. الحمد لله رب العالمين. Bàbá ní ká sọ pé alhamdulillahi rabbil alamin. Gbogbo ọ̀rọ̀ Ọlọ́run tí ò bá mi sí rí bá rẹ̀ nínú Al-Qur'an yóò padà wá jẹ́ pọ̀rọ̀ ní òde ta wájú tí ó wẹ̀ sí ìsìnmáde.
سورة وبالآيات من القرآن يبقى ببقاء القرآن. ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ tó bá ti súnmọ́ fún wa ní gbólóhùn ìṣèlú láti wípé ìmọ̀ ṣẹ̀ríà a gbọ́dọ̀ dúró a gbọ́dọ̀ máa wá ìlọsíwájú sí i lórí rẹ̀ bàbá ti mọ̀ náà wò ká máa ní sọ́rífù níìdì bàbá ti mọ̀ sọ́rífù ká máa ní bàlágà níìdì gbogbo ìmọ̀ ṣẹ̀ríà pátápátá báwọn ṣe sọ wípé ká máa wá ìlọsíwájú lórí ẹ̀ bẹ́ẹ̀ náà làwọn ṣe ń fún wa nímọ̀ràn wípé ìmọ̀ àkídà àwa náà gbọ́dọ̀ di búdò ní ọ̀tún àtòsí àtiwájú ìmọ̀ náà. ومما لا شك فيه لا بد أن تستوعبوا مع العلماء المتشارعين. èyí tí ó sì sí èméjì ń bẹ̀rẹ̀ wípé gbogbo táwọn àfọ oníṣẹ̀ríà bá ń ṣe làwa náà gbọ́dọ̀ máa bá wọn patisipéètì lérí ẹ̀. ولكن لا نرجو أن نكون في مكان مستوى. ṣùgbọ́n àwọn ò ní máa retí wípé ipò kan náà àyè kan náà ni gbogbo wa wà. ولكن الطريقة الصوفية إما قادرية أو نقشبندية أو أحمدية أو رفاعية أو كارمية أو سيستيزية أتاس أحمد التجاني كلهم إن اختلفوا في أنواع الأذكار مرادهم واحد. gbogbo ojú ọ̀nà tó jójú ọ̀nà àwọn súfí ìbá àjójú ọ̀nà kọ̀dìríyà ìbá àjójú ọ̀nà tìjàníyà ìbá àjójú ọ̀nà ṣàṣàlíyà ìbá àjójú ọ̀nà sìstíyà ìbá àjójú ọ̀nà rùfàáyíyà ìbá àjójú ọ̀nà àmàdíyà ìbá àjójú ọ̀nà tìjàníyà káwọn bẹ́ẹ̀ gbogbo ojú ọ̀nà náà àwọn iṣẹ́ tí wọ́n máa ń ṣe láwọn ojú ọ̀nà náà ó lè yàtọ̀ kálukú lè máa ṣe tiẹ̀ tí ó yàtọ̀ síra wọn ṣùgbọ́n gbogbo wọn pátá ní tí wọ́n ti torí ẹ̀ ṣiṣẹ́ náà ọlọ́run ẹ̀yàn kan ní. فمثال واضح. àpèjúwe tó sì hàn ó wà ní ọ̀rọ̀ yìí. خلق الله الإنسان على اختلاف الألوان. ọlọ́run dá àwọn èèyàn lórí kọ́lọ̀ oríṣiríṣi èèyàn dúdú bẹ funfun bẹ pupa bẹ. لكن روح واحد. ṣùgbọ́n ẹ̀mí kan náà níbẹ̀ láàrin èèyàn yìí ṣe pé ẹ̀mí èèyàn dúdú ó wá ní quality ju ẹ̀mí èèyàn pupa lọ ẹ̀mí kan náà ní gbogbo èèyàn lò. ومما لا ريب فيه èyí tí ó sì tún ní èméjì nú. أن كل من جاء أخيرا من الله هو الذي يكون للأبد. èyí tí ó sì ní èméjì nú ni wípé tó bá ti wá nígbẹ̀yìn látọ̀dọ̀ Ọlọ́run nǹkan náà ni ó máa wà gbére bẹ́ẹ̀ tí ìgbàgbọ́ ní tì í wò. لأن كل ما في الذين سبقوا كلها يكون في كلام الأخير ويؤتي إلى الذي لا يأتي بعده شيء. tó torí pé gbogbo àwọn èèyàn tí wọ́n ti wá wájú gbogbo wọn pátápátá ìtọ́nà fún wọn ti bẹ lọ́dọ̀ wọn náà lọ́dọ̀ọ́ ó fi sáré ẹni tó wá nígbẹ̀yìn ẹni tó sì wá nígbẹ̀yìn ni ìtọ́nà ó fún kò tún ní fẹ́ lò bí ìmọ̀lẹ́yìn tiẹ̀ nítorí bó ti lọ لا يعيدهم الله. nítorí bọ́lọ́hùn ní dá wọn padà. والله يجزيه دائما جزاء لا يتوقف. bẹ́ẹ̀ san ò sì ní dún ọlọ́run ó máa san wọ́n lẹ́sàn-án ṣẹ́ tí wọ́n ṣe. لذلك ختم الله رسالة الرسول بالنبينا محمد صلى الله عليه وسلم. òun ló fà á tó fi jẹ́ pé àwọn òjíṣẹ́ ṣẹ́ látọ̀dọ̀ ọlọ́run ànábì Muhammad lọ́lọ́run fi parí rẹ̀ ànábì Muhammad lọ́lọ́run fi síìlì rẹ̀ ànábì lọ́lọ́run fi jáde gbogbo ẹ̀ ní tí ọlọ́run sì fún gbogbo àwọn tí wọ́n lọ nìyí náà ló fún ànábì ó sì tún wá fún ànábì ní ìgbàgbọ́ tó yẹ pé àwọn tí wọ́n máa wá lẹ́yìn tiẹ̀ wọn ò ní fún wọn ànábì Muhammad. لذلك lórí ẹ̀ كلكم gbogbo wa لا تستريحوا bàbá náà gbọ́dọ̀ sinmi. في أو على طلب العلم.
ti mọ̀ yìí náà ti tó bẹ́ẹ̀. Gbogbo ìgbà ní ká máa ṣàpamọ́ ikú lórí mímọ̀. Ọlọ́run sọ pé dáadáa ti parí. Àbúkọ́ ọ̀pọ̀. Ọlọ́run sọ pé dáadáa parí. Gbogbo kíra tí àwọn òṣìṣẹ́ ọlọ́run ní iṣẹ́ lọ látòrí bàbá ńlá wa Ànábì Ádámù títí níbi Ànábì Ìsá kúlù Al-Qur'an. Gbogbo tíra tí àwọn ànábì ọlọ́run ti jíṣẹ́ látòrí ayé ànábì Ádámù nítorí ànábì wa Ìsá gbogbo ẹ̀ pátá gbogbo ọ̀rọ̀ ọmọ gbogbo ẹ̀ ló wà ní Kùránì. Ìdí nínú Kùránì ni ò lè sínú tiwọn. Èyí tí tún bẹ́ẹ̀ nù Kùránì tí ò sí nù tiwọn ni ò lè sí nù tiwọn mọ́. Ṣùgbọ́n bí wọ́n ti dá ẹ̀dá nínú yìí kí n gbàgbá ìtọ́jú lọ. Sallallahu alaihi Ìtọ́jú mi dẹ̀ gbogbo ọ̀rọ̀ tí Ànábì Ádámù ti fi sẹ́ni gbogbo yí àwọn ànábì Ọlọ́run gbogbo ni wọ́n ní súrà ni wọ́n lọ́rọ̀ nù Kùránì. Etí ń bẹ nù Kùránì ni ò sí nínú tiwọn. Allahu Akbar. Lórí bẹ́ẹ̀ ẹni bá fẹ́ kí ìgbésẹ̀ ayé òun kó tọ́ délẹ̀ kó má gbóyà. Ẹni tí ń sọ tí ò dá lẹ́nu kó sì yé wọn. Allahu Akbar. Àwọn sùkúrù ìgbà nìkan. Allahu ta'ala. Wọ́n ti mọ̀ pé iṣẹ́ náà ti ṣe lọ́wọ́ lára ẹ̀ nù. Ọgbọ́n bá bẹ́ yóò wà lọ́dọ̀ padà wọ́n wá ṣe yìí sí gbogbo ọba tí kú sí kíríkà ìtìjú òní yóò lè padà mọ́. Allahu Akbar. Àwọn sùkúrù dẹ́nìkan ló ń Allahu Akbar. wọ́n lọ sí ma ṣe lẹ́nu wípé sàdáàkì jẹ ní ọ̀nà wíwá mímọ́ àlùbáríkà tí ó bẹ lára àwọn wàyé yìí Ọlọ́run ti wà lára yín kò sẹ́ni tí ó débi kan tí wọ́n ní wọ́n kó dé bẹ́ẹ̀ Sallallahu alaihi wa kò sẹ́ni tí ó sọ̀rọ̀ kan tí wọ́n ní wọ́n gbé yẹn sọ̀rọ̀ tí o bá ti fi ti àìsí kún ọ̀rọ̀ tiẹ̀. La ilaha illallah. ẹni bá ti fi ṣe tí àìsí kún ọ̀rọ̀ tiẹ̀ ara yóò ti máa rí. ẹ máa báyìí náà ṣe ṣe gan-an ṣùgbọ́n ẹ má sì gbogbo tí a lọ akẹ́yìn ló gé bẹ́ẹ̀ bá ti máa kéwú débi kan dáadáa nìkan débi kan èdè làwọn yẹn pẹ̀lú yìí ṣùgbọ́n àwọn tí a tó jẹ́ pé àwọn Sufi náà tó jẹ́ tafsir ẹ̀ gbọ́dọ̀ kílẹ̀ ó ní òní jẹ́kẹ́rẹ́tẹ́ gbogbo tá a ké yìí ó làwọn míì nínú àwọn ẹlẹ́sìn Kristẹni ni wọ́n lọ sí kọ́ọ̀sì ẹ̀ tí wọ́n sì ń bá a sí ṣùgbọ́n èyí ò lè ṣe bá a sí ìlú ọ̀dọ̀ Sufi tó bá lè ṣe tí wọ́n pè ní pé ẹni tí ń ṣe bí wọn ni wọ́n kò ní pé ní Sufi. Allahu Akbar. Tabaraka tasawwuf. Ìfàsẹ́ ìlú ni wọ́n pè é. Ọ̀rọ̀ Sufi kéde ṣe ọ̀rọ̀ sáyẹ́nsì. Yàrá Sufiyuna ba'da ma ra'a as-sayyantisiyun. Ìtàwọn onísáyẹ́nsì tí wọ́n rí parí sí ní ti àwọn onísúfí tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀. Torí àwọn ṣiṣẹ́ lára tọ́lọ̀ ń dá. Àwọn ṣiṣẹ́ lára tọ́lọ̀ ń dá ìlú àwọn onísáyẹ́nsì. Àwọn Sufi ṣiṣẹ́ nípa Ọlọ́run tó dá nǹkan. Àwọn Sufi ṣiṣẹ́ nípa Ọlọ́run tó dá nǹkan ni. Jẹ́ bá ti wá lẹ́gbẹ̀ẹ́ tí bá ti ṣe òdúmọ̀ tí wọ́n ti yà ní àti mú káàkiri àti kékeré kan láti rò pé ìsọ lórí àwọn tó kà nínú àwọn tíra àwọn kékeré ni. Jẹ́ bá lẹ́gbẹ̀ẹ́ wá dáná bí ó bẹ́ yé kò sí tẹ́ ẹ fi lé yé kó yé tó bá jẹ́ ní tí ẹ fẹ́ràn tó dá pé Ọlọ́run wọ́n sàkó náà ọkùnrin. Torí ẹ̀rọ mi ni mo sọ tí ò dá títí jẹ́ yẹn rí. Àánú wọn máa wá sí àwọn sùn. Ọlọ́run ṣàfihàn ọmọ ọkùnrin yìí. Ṣùgbọ́n gbogbo yín etí Ọlọ́run ti dẹ́rẹ́ kọ̀ọ̀kan ẹni tó lọ́n dẹ́rẹ́ kọ̀ọ̀kan kó máa dùn lọ́tò Ọlọ́run ti dá ẹnìkan ò lè ṣe àwúre kí gbogbo ayé ó fẹ́ràn ọ̀nà ìjọba má fẹ́ràn lórí. Allahu Akbar. Ọlọ́run Sallallahu alaykum.
ọ̀rọ̀ ìfẹ́ ó tẹ̀yàn lérí yóò jẹ́ tà ní jẹ́ tó bá gbọ́dọ̀ kalẹ̀ ẹ̀mí ni ní ilé ìlú jẹ tó bá ti tẹ́lẹ̀ wá nínú ẹ̀rọ mọ̀fẹ́ ilé ìlú jẹ bọ́ọ̀lù ọ̀fẹ́ sí inú ẹni sọ̀rọ̀ bá ti tẹ̀ pọ̀ pé yóò fẹ́ràn àbí yóò fẹ́ lẹ́yìn gbogbo ayé yóò bá lọ gbé gidi náà. yóò débẹ̀ lójú ọmọ yóò lọ bẹ̀ lóru. La ilaha illallah. Gbogbo ọ̀nà sùnfì ìfẹ́ tó mọ́ sí àwọn ẹni ọlọ́run tí wọ́n máa báwọn eléyìí wọn ò ní sí àwọn lọ́nà. Bẹ́ẹ̀ yóò bá lẹ́yìn ẹ̀sìn yẹn lọ́nà kọ̀ọ̀kan wo kí ènìyàn ń ṣe. Ọlọ́run ní ká máa ṣàdúrà bá nàbí. Sallallahu alaihi wasallam. Òṣìṣọ́ lásán. Pé ẹ bá wọlé wá káàkiri èmi tí mo dá yín o. Wa malaikatahu. Àtà màláìkà. Yusalluna ala nabi. Kèsì bí a ti ṣe parí. À ń ṣe, a ti máa ṣe àdúrà. Ètò ìṣẹ̀lẹ̀ ni pé etí yóò máa pààyàn, tí yóò máa pa olùfẹ́ àtẹni tí ń fẹ́ papọ̀ oríṣiríṣi. Allahu asilla bẹ́ẹ̀ni. Anakumullah. Èmi. Wa malaikatahu. À ń ṣe àdúrà fún un. Ẹni tẹ́ ẹ bá tó dùgbà kó olódò ọlọ́run sọ pé àdúrà tó sì mú un. Ya ayyuhalladhina amanu. Sallu alayhi wa sallimu taslima. Èyí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú àwọn mọ̀láìkà ṣe ń ṣe òun. Ẹ̀yin ẹ̀ máa ṣe kẹjọ yìí wá. Allahu akbar. Ọlọ́run ní kẹjọ yìí wá mọ̀láìkà. Ẹni pẹ̀lú yóò ní ẹ̀yìn nìkan. Ó ní kọ́kọ́ sọ pé èmi. Wa malaikatahu. À ń ṣàdúrà fún Ya ayyuhalladhina amanu. ẹ̀yin tẹ́ bá kẹsì ìyàwó ẹ̀ sí ìmúra. Anakumullah. Allahu akbar. Ya ayyuhalladhina amanu. Ẹjọ́ yìí wá. Sallu alayhi Ẹ̀yin tẹ́ máa ṣe. wa sallimu taslima. láti túnṣe yé dẹ́gbà sílẹ̀ láti gbogbo nǹkan lọ́dún sí dáìní. Ó dàbí mọ́tà sọ̀fà ni wọ́n gbé ẹgbẹ́ sọ̀fà. Bẹ́ẹ̀ni, inna as-safa wal marwata min sha'airillah. Sọ̀fà ìbò ní wọ́n gbọ́dọ̀ dárúkọ. Anakumullah. Wọ́n fi wọ́n níwà ṣe wá Wọ́n fi ṣe àtàbí rẹ̀. Inna as-safa wal marwata min sha'airillah. sọ̀fà òní àkíkà wọ́n níwà òní sọ̀ríà. Allah yaftahu alaykum. Ibẹ̀ yìí ẹ̀dá kẹ̀kẹ́ yìí tẹ̀tẹ̀ bá lè fẹ́ràn níbi. Sallallahu alayhi wa sallam. Tẹ̀sí fẹ́ràn ọlọ́run tẹ̀sí fẹ́ràn mùsùlùmí. Ìyẹ̀lú kẹ̀kẹ́ wò. Ẹlòmíì bá tí o kéde àti tẹ̀kẹ́ tó gbogbo àwọn ọba ayé wọn fẹ́ẹ́ rí balẹ̀ fún. Kí wọ́n kọ́ nìkan ọlọ́run ti dẹ́nu ti ká kú tí ó ṣe tiẹ̀. Kódà ìbá ní bísí ní ìlà torí pé ọlọ́run fi bẹ̀rẹ̀ sí wọn lẹ́mìí. Ẹni bá ti bí òun mọ̀ tí ì ṣe wọn náà wọn ti sọ tí ò dáa aláyé ó kọ́ ọ́lẹ̀ pẹ̀lú gbogbo tó mọ̀. Ṣùgbọ́n ẹni Sufi ni ọkọ̀ lójú ọ̀nà Sufi ẹ̀ kátìrà gan. Mùsùlùmí lánàá kí ẹ dúró lè sọ pé kátìrà dúró la kàrí ìdá yìí ẹ̀gbọ́dọ̀ kárí ilẹ̀. Akọ́dọ̀ ká lórí ọ̀tún lọ sàrídà délẹ̀ ṣáyọ̀ yá kúta tẹ̀lé sàrídà. Akọ́dọ̀ ká délẹ̀. Ikọ́ sí lè mọ́ mi. Ìkọ́sọ̀ lè mọ́mì ṣẹ́yìn lè kábì. Akọ́dọ̀ ká délẹ̀. Àwọn tí a kò gbé fún abẹ́ ẹ̀mẹ́ Àbúkọ̀ ọ̀pọ̀ ó yẹ kí lẹ́yìn yìí ẹ̀yìn àwọn ẹ̀rẹ́ tẹ́ ọmọ lọ sí ìgbà yẹn. ọ̀sẹ̀ wá bẹ̀rẹ̀ àwọn tí a bàbá ṣe ń rẹ́ yín lọ́nìyàn. Tí wọ́n gbogbo ẹ̀ tó bá padà bẹ́ẹ̀ ẹ̀ máa gbé òdodo tẹ́ ẹ̀ mà náà ní gbogbo wọn ń sọ̀rọ̀ lélẹ́. Allahu akbar. Ẹ bá náà jáde sẹ́nà mi, ó jáde sẹ́kọ̀ọ́dì mi. Ẹ̀yin náà máa bẹ̀. Ìdánilẹ́ ni JSS. oníwé mẹ́fà. Junior secondary school. Junior secondary school ni dáadé.
senior secondary school sanawi bẹ́ẹ̀ yẹn bá lóhùn sí sanawi tó lóhùn ti mọ gbogbo nǹkan kò sí nǹkan kan bẹ́ẹ̀. eléyìí ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àfa ìyàwó ọ̀nà ìgbòròkà àwọn àfa ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn kànga ni wọ́n ti ń kó yìí torí wọn ò ní nǹkan tó lè jẹ́ kí wọ́n ronú kànga tó ní kànga jìnnà. wọn nífa mi. wọn nífa mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ní sùn. ẹ kí n gan-an ṣùgbọ́n bẹ́ẹ̀ náà sùn fi onídìgẹ jàǹfà ní kí onídìgẹ sọ̀rọ̀ tí o da onídìgẹ òwò tí o da onídìgẹ nígbèta onídìgẹ torí ẹ ìbẹ́ náà wọ́n gbé inú ilé ọlọ́dà wà yìí afọlá rẹ̀ ìbẹ́ náà fọ yìí kọ́nà kò sí yín ní àfa láyéláyé kò sí yín ní àfa kò sí yín ní àwọn àfa àgbà kan nù. ṣùgbọ́n àmì yóò tó àwọn bàbá ní àmì yóò tó àkèé ṣe pé ká gbóhùn sókè ni wọ́n sọ. àwọn ògbé sókè ní báwo ni bá wọn wáyé wálé kí wọ́n gbé sókè ti dá. ìgbọ́n gbígbé sókè tẹ̀tẹ̀gbẹ́ náà ti dá. torí pé gbígbé tẹ̀yìn obìnrin ní dá. gbọ́n ní tàwọn ọmọ léwu. tí wọ́n mú ìlàdúrà fún yín. Amina. Ọlọ́run ló ṣàlékún àgbọ́yé wọn. Kọ́lọ́run ṣàlékún àlàyé ọ̀rọ̀ tí wọ́n ti ní tẹ́lẹ̀. Kọ́lọ́run ṣàlékún kọ́mpítẹ́ǹsì wọn. Kọ́lọ́run sì fi tí wọ́n tọrọ fún yìí fún ọ yìí kọ́lọ́run fi kárí gbogbo wa náà. ẹ̀yin wú náà ìwọlé máa Pọ̀tẹ́kì. ṣèkìrì náà sí oṣù ọdún kẹ́ tí mo sì dáná wọ́n ti gbèsè dáná wọ́n ní ilé náà wọ́n tún gbọ́ ọ̀rọ̀ lọ́dún tó dáa bẹ́ẹ̀ ní sàmà ṣe ìdá ọdún dáadé ẹ̀dá ṣe wọ́n sàmà wà àwọn tí kò ní ti ní wọ́n ní wọ́n wà. Ada Allah wa ya Rabbi. Ay sile hakimu. alábòjọ ṣe ilé gbogbo ẹ bá ti ní ìlú tẹ̀sí tí ó gbé gbogbo ìlú tẹ̀sí yọ ẹ má sọ fún bàbá yẹn sọ fún mi ẹ gbé ìlú lọ kí wọ́n yí. Ada Allah ya Rabbi. Amina. Gbogbo ẹ̀yin yá ẹ̀yin obìnrin. Àwọn ọmọ ní Ọlọ́run tí wọ́n lọ́mọ àlọ́ìkà. gbogbo orí àti ilé ẹ̀rọ kọ̀ọ̀kan ti jẹ́ oníkẹ́ tó lè délé ọ̀gá tó lè délé ọkọ̀ ọ̀gá tó lè kọ́ lọ́kọ̀ orí àwọn yóò sá wọn yí. Amina. Ọlọ́run tó wọ́n fún yín ní àwọn ọmọ tí ó ní ṣe ẹlẹ́yàlá fún lọ́yà ni tí ó lọ́la ní kí tí ó kó wá kó lọ́mọ yín. Ọlọ́run tó fún yín nílùú ẹ̀. Ọlọ́run fi ní wà àwọn ọmọ bẹ́ẹ̀. Ọlọ́run bá sì gbogbo àwọn ọmọ yín ní ọ̀la yín. Ọlọ́run bá ṣe àwọn ọmọ yín lọ́ta yín. Wọ́n ní mùsùlùmí. Ọlọ́run sì ṣe ogun wọn ní mùsùlùmí. Ọmọ yẹ kó mùsùlùmí ọlọ́mọdé yorùbá yín. Èyí tí ó yọ yín kó Mùsùlùmí ọlọ́mọdé ó bá yín. Wọ́n yẹ kí ẹni ṣe ìyá ní ẹ má lẹ́lọ́ yẹsẹ́ wò lọ́dọ̀ ẹnìkan ẹnì kò ní lọ yẹsẹ́ wò lọ́wọ́ tí ó bá nínú jẹ́. La ilaha illallah. Ẹ máa ń lọ lọ́dọ̀ àwọn ọmọ máa fún wa lọ́dọ̀ bàbá rẹ̀. Ẹ̀ẹ́dẹ́ náà bẹ́ẹ̀ náà bàbá wa ní wọ́n ní bàbá aláwo kó fá bàbá aláwo kó fá òkú kó sẹ́ abẹ́dẹ̀ ní ẹ̀sìn tí bàbá aláwo ní. Babaláwo ni. Ó gẹ́ẹ̀dì tó ọgbọ́n kò gẹ́ẹ̀dì owó tó bá fi lẹ́lẹ̀ ó ti mọ̀. Bẹ́ẹ̀ni, babaláwo bọ́bá wo ni wọ́n bá ti fọ́ ọ̀pẹ̀lẹ̀ ló ní babaláwo ló ní òun ló ní ìbá àwa sọ tí ó yẹ kó sọ ìbá àmà sọ tí ó yẹ kó sọ òun ló ní ìbá àjánà ìbá àmàjánà sọ ti gbowó lẹ̀ o sì ti fi sẹ́nu o ti sọ̀rọ̀ sí òun ló ní òun babaláwo ti gbowó. Gbogbo yẹn ló máa gbé yín o. Amina. Ẹ má ṣe dáadáa ẹ̀rọ akéwòn ẹ̀sìn má kẹ́gbẹ́ tí ò dáa. Torí ẹ̀ nínú tí kò láyé fi wà. Tí ẹ bá wà nínú tí kò láyé. Ọ̀rẹ́ tó lò ọ̀rẹ́ lọ lẹ́rìí bẹ́ẹ̀. Ọ̀rẹ́ tó torí ẹ̀ láti ṣètò division 1 to 3. Division 1 lẹ́wọ́ ni 2 ni
nínú mọ̀ ọlọ́mọba nínú wà nínú ẹ̀sìn dáadáa. Ìdí jẹ́ kí àwọn èèyàn máa lò ní káàkiri jọ ni pé tí àwọn náà bá fẹ́ sìn kan kó lè bá àdé ẹni tí ó bá wọn ṣe yẹ máa tuntun náà rẹ̀ nílẹ̀ pé kò sí yóò lẹ́ka tí ó pẹ̀lú ẹgbẹ́ bá ní ká sí lójú máa ti wà lẹ̀. Bẹ́ẹ̀ni soto gbàlejò ló kún. Ọ̀pọ̀ lórí sọ́tà lè yóò gbà. Bẹ́ẹ̀ni soto táyà. Torí ẹ̀rọ pẹ̀lú ẹ̀. Àmín. Bẹ́ẹ̀ sì ń wá náà nìkẹ́ máa wá bẹ́ẹ̀ ni máa lé mú ní ẹ̀sìn pé Yorùbá ti sí ibi tí wọ́n ti sọ̀rọ̀ Ọlọ́run àmẹ́kìlélógún. Sallallahu alaihi wasallam. Wọ́n ní máa ń lọ́mìyà fún fi májèlésì yìí ní àrùbáyé náà yóò kó wọ́n máa ṣe ìdáni. Tí ọba ti sí ibi tí wọ́n ti sọ̀rọ̀ Ọlọ́run ó di di ogójì ọjọ́ ó ti dọ́mọ Yéṣu. Ṣé lẹ́kẹ̀kẹ́ lẹ́yìn tí mo ké? Ọgbọ́n. Wọ́n lámúyẹ kí sí kí fáìsì ìṣẹ̀lẹ̀ Ẹni tí ọba máa jókòó síbi tí wọ́n ti sọ̀rọ̀ Ọlọ́run ó di di ogójì ọjọ́ òun àti èṣù ọmọ ìyá ni wọ́n. Náà. Omi oṣù kójì ọjọ́. Omi wa tó fi wá di. Mọ́díkà ẹ̀kúnnù ìsọ. Tó wá jáde lé yá. Ààrùn ọmọ bá. Ẹni tó bá ti sin inú àti tó kójì ọjọ́. Àkúwà náà sì Tó jọ. bá mú kò lọ́dún bá lọ́kọ̀ kọ̀ má ní lórí ọ̀. Má ní òtó bẹ́ẹ̀. Odidi ogójì ọjọ́. Ẹni tí òtó wá sí kójì ọjọ́. Ẹni tí ò gbọ́ wá sí ogójì ọjọ́. wọ́n lọ wọ́n kù yọ. Yóò máa mú kú mú. Bí ẹ̀rọ pẹ̀lú ayé. اللهم امين. رب العزة عما يصفون وسلام على المرسلين